Ọlọ́run ló wí, Ànábì ló wí, ọ̀rọ̀ mìíràn lẹ́yìn irọ́. Ọlọ́run ló wí, Ànábì ló wí, ọ̀rọ̀ mìíràn lẹ́yìn irọ́. Al-Qur'anu ọ̀rọ̀ Olúwa, èyí tó fi ránṣẹ́ sí Muhammadu. Ìwé òfin tó fi ṣètò ayé gbogbo àwọn ẹ̀jẹ̀ àtẹ̀lé káyé wa ó lè dùn. Ẹ̀jẹ̀ àgbà fún káyé wa ó lè dára. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala. Adá fún Allah subhanahu wa ta'ala, tọrọ kí Ọlọ́run àti orí àjẹjẹta rẹ̀ kó bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́nà kún mú lórí Ànábì wa nìkan, àwọn sàhábà tí wọ́n jọ fojú mi nẹ́sìn, àti àwọn tí wọ́n gbọ́, tí wọ́n gbà, tí wọ́n dúró lójú ọ̀nà Ọlọ́run àtànábì. Ẹ̀rí, Kùránì wa tọ́lọ́run fi rán Ànábì sí wa. Hadithi wa tànábì jíṣẹ́ rẹ̀ fún wa tí ṣe fẹ́nu. لأن الله سبحانه وتعالى هو نفسه الذي زكى رسوله min aqlihi. Ọlọ́run fún rẹ̀ òun ló fọ́mọ́ ó fọ́mọ́ fi aqlihi nínú làákàyè rẹ̀ pé wa ma sahibukum bi majnun. Ọlọ́run fọ́mọ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni tá rán sí yìí kìí ṣe wèrè kìí ṣòpònú. Wa zakkahu fi lisanihi. Ọlọ́run tún fọ́mọ́ níbi àwọn rẹ̀ pé ní tí ó mọ̀ sọ fún yín o, wa ma yantiqu anil hawa, kò ní sọ̀rọ̀ fẹ́nu. Ọlọ́run tún wá ṣe kí ni ó tún wá fọ́mọ́ níbi ìwà rẹ̀. Ọlọ́run ní innaka la'ala khuluqin azim. Wa alaikum salam. Àwọn tá bá ń wọlé ẹja mọ̀ ṣí ẹ̀ káàdẹ̀ mọ̀ láìkẹ́. Ìjà mímọ̀, ogun mọ̀, ogun tí irọ́ àtòdodo bá jọ pàdé, tí kan ó tẹ̀, èyí tí sì máa tẹ̀ náà nírọ́. Ẹ̀mí irọ́ kìí sì gùn, òpùrọ́ kìí sì níyì. Ó rí pé Yorùbá náà parí ọ̀rọ̀, wọ́n ní parọ́ níyì, ẹ̀tẹ́ ní mú wa. Èyàn tí ẹ̀ wá lè parọ́ níbi ọ̀rọ̀ alámọ̀rí ayé tí ẹ̀ kó mú jẹ. Àwọn tó bá ti di bí ẹ̀sìn, má parọ́ ni, wọ́n rú lóògùn ẹrù. Àwọn sàábé bàbá àti wà ní wọn, bí wọn bá tó ń bàbá fún wọn, ìwọ mú bàbá ẹ̀ jáde náà. Ṣọ́ra àwọn sàábé Ànábì á lórin Jẹ̀ríìrù yẹn pé ulaika abayi fajini bimithilihim idha jama'atina ya ukhayyal majami'u. Àwọn sàábé nìtawí, àwọn náà ni wọ́n fẹ̀mí wọn lẹ̀, wọ́n ṣiṣẹ́ fẹ́sìn. Ọlọ́run ṣèkẹ́ṣègẹ́ fànábì Muhammad. Rabbana ọba mi ta'ala, jẹ́ ó kárí kó má yẹ nìkan lẹ̀ látayé títí dé kíyàmá. Ọlọ́run mi bá ní káwọn sàhábé tàbíìn pẹ̀lú tàbíìn wọ́n náà wọ́n nítorí Muhammad. Wọ́n kọkú wọ́n dúró tó jíṣẹ́, Bawa jẹ́ wọn kó sì tún gbàbọ̀ wọn. Àwọn ọmọ Felix ti ń gbórí jáde. Èyí tá fẹ́ ṣe àti ṣe wà sí láàárọ̀, a sì ti fọ́ lè rọ yín. A kàn fẹ́ kó ní kálukú náà mọ̀ nẹ́tíwọ̀kì yẹn dá wa lágara. Àwọn pípù yìí ò ní ìtumọ̀. Ààyè wà ń bẹ̀ fún ẹ, ìwọ tí Facebook ẹ bá wà updated, o lè send the request kó join ní mo ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ìbéèrè tá béèrè ń bẹ̀, àwọn sàábé o, bàbá ni wọ́n dípò bàbá náà wà sí wa. Torí àwọn ní kí ni o, tulabu madrasati nubuwah, wọ́n jí ọmọ ilé kéwà nábì. Ilé kéwà nábì ni wọ́n lọ, ibẹ̀ náà ti kẹ́kọ̀ọ́, wọ́n rẹ́kọ̀ọ́ kọ́, ẹni rere ló kọ́ wọn. Alálùbáríkà ló bí wọn, alálùbáríkà ló tọ́ wọn. Àwọn sàábé Ànábì, alálùbáríkà ló wò wọ́n dàgbà. Sàábé àwọn gangan ládé yanjú, bàbá wọn yanjú. Ànábì ṣe wọ́n yanjú, wọ́n èé ṣe màláíkà. Ní ìṣubí màṣúmí, nígbà tí inú tiẹ̀ ò lè dùn kí wọ́n máa fi bàbá tiẹ̀ náà wéwèkúwè. Nígbà tí inú rẹ̀ ò lè dùn kí wọ́n máa sọ̀tàn bí bàbá rẹ̀ ṣe kú, kí wọ́n máa fẹnu àbùkù kan bàbá tó bí ọlọ́mọ.
ìwọ ṣe wá mọ́ wá sọ̀sọ́kúsọ bàbá bó ń bàbá okay imagine pa àwọn ọmọ àwọn sàábé yẹn wà láyé so wọ́n fi ẹlẹ́ àbí bí báwa bá tiẹ̀ fi ẹlẹ̀ dáríwó bá pọ̀ á ń bèèrè àní fi ẹlẹ̀ ìwọ náà ti mọ̀ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ táwọn mùsùlùmí ò lè fi fẹ́ lọ́rùn lẹ́yìn náà o fẹ́ nísinmi o lè jẹ́ kẹ́sìn nísinmi lọ́kùngbà tí wọ́n bá ti lóò ní fi Islam lẹ̀ Yorùbá láyà balẹ̀ ìwọ náà gbọ́dọ̀ ní fọkànbalẹ̀ náà ìbéèrè tá a béèrè síbẹ̀ yẹn ò le ẹ sọ àǹfààní ẹyọ kan tọkùnrin ṣe fún Islam lẹ̀ Yorùbá àǹfààní kan rèé o àǹfààní kan rèé ìmọ̀ kan ló dá sí ìmọ̀ kan ló dojúlówó mímọ̀ tá a lè sọ pé ìmọ̀ tó sọ rèé ṣé ti ìjáàbù ní olúlẹ̀ ń bẹ̀ ni ṣé ti àdíìsì tó tọwọ́ bọ̀ ní olúlẹ̀ ni ṣé tọ̀rọ̀ àwọn sàábé tó ra wọlé inú onílu ó ti lulẹ̀ ọ̀rẹ́dì ẹ̀sùn nǹkan ẹyọ kan àǹfààní ẹyọ kan tó kàn ṣe kí gẹ́gẹ́ ló wọ̀n ní Islam ilẹ̀ Yorùbá o àyèwò lẹ́ni ìwà kò sí sórí àwọn sàábé ànábì dẹ̀rẹ̀ à ń sọ fún ẹ red line ni èèyàn kàdánwò bọ̀ ń bẹ̀ ni ẹnìkan ò ní bá wọn forí gbárí àpáta ni wọ́n bọ́ kọlù ẹ ó dáràn bó kọlù wọn ó kàgbákò láfi ń sọ fún yín pé kó ń kálùkù lọ tọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ́ ó dá ìbéèrè tá fẹ́ bí yín rè mo ti rí kan ẹ̀rí pé tó wá láàárọ̀ tẹ bá notice ẹ̀ ṣóyé so tẹ bá notice tó wá láàárọ̀ tó fẹ́ defend mùdírù ẹ̀rí pé kò rọ́rọ̀ sọ mùdírù òbúsà abé Yorùbá Èkó ni mùdírù sọ Yorùbá Èkó wo lèyàn fi lè pèèyàn lópònú sọ Yorùbá míì ta lè fi tú òpònú sọ Yorùbá míì ta lè fi tú dẹ̀dẹ̀wù rẹ̀ sọ Yorùbá míì ta lè fi tú létekéte sọ Yorùbá míì ta lè sọ pé èèyàn fẹ́ pa nẹ́bì àwọn èèyàn dètè sá nẹ́bì subhanallah èyí tó ń gbóǹbẹ̀ yẹn bóyá já Felix yẹn just come up ó di ayé ti di bí ká mọ̀ tayín láyà báyìí àwọn onímọ̀ bá yín ṣe short video tẹ́ mọ̀ ṣe torí bẹ̀yẹn lẹ ti mọ̀ ṣe bí ẹ tó lágbára ṣé ìta bá ti jọ ń pàdé lórí láìfù báyìí tínú ń bí ẹ sí ń tà ń sọ yìí pa ń defend personality àwọn sàhábà tí wọ́n mẹ́sìn dúró kódà táwọn afọ́ ní mọ̀sọ́rọ̀ hadith tí wọ́n bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọ́n ní kí ló dé táwọn àwọn sàábì ò lè fi wàdán hadith pé káwọn náà lọ fabricate hadith wọ́n ní torí báwọn ni wọ́n jìyà fẹ́sìn yẹn àwọn ni wọ́n mọ tẹ́mi wọ́n rí wọ́n mọ tán fojú wí náà káwọn lọ parọ́ mà nẹ́bì wọ́n fẹ́ wó ẹ̀sìn yẹn nìyẹn so àwọn tọ́lọ̀ wọn bá àlékè ọlá tó ṣàlẹ́ṣà wọ́n wá nínú bí ẹ kò sí tó fẹ́ ṣe sí náà ẹ sọ èmi rẹ̀ mọ́ sọ fún yín kálájá má jẹ́ èso mùdírù òbúsà abé mọ̀ bọ̀ lókè tó bá ṣọ́ fún ẹbẹ́ o tó ní pé ntẹ́yìn náà in tí ó dojúrú in tó bá ti lè dojúrú láyé yóò dẹsẹ̀ rú lálùkìyàmà ẹ wá bẹ̀rù jọ tẹ́ bá ọlọ́run bá àlékè ọlá pàdé ala yadhunnu ulaika annahum mab'uthun ẹ̀rọ kan pé allegiance yín ọlọ́run nìkan lónìí al-wala wal-bara àwọn tá máa bínú sí rèé àwọn tá máa bá ṣe rèé àwọn tí ó máa lápọn lẹ́nu ẹ̀sìn rèé àwọn wo ni àwọn tó bá ń ṣe Islam bọ́lọ́ àtànábì ṣe mú wá nínú ẹ̀rẹ̀ wá fẹ́ sọ́ra yín di nuisance ẹ̀yin nìkan náà ni wọ́n wá nílé kí ó kàn ṣe kí nìkan ẹ̀yin ni wọ́n náà fọ́ bàbá kan láyà ẹ̀yin ni wọ́n bẹ bẹ́ẹ̀ nìkan ẹnìkan sọ̀sọ̀kú sọ lẹ́ni lọ́nláì ọ̀dọ̀ yín náà ni wọ́n wá sí ọ̀dọ̀ yín náà kí wá ló dé wọ́n pè yín lábì fúnra ẹ̀ pa fún mọ́ ṣe topic ìbéèrè mẹ́rẹ̀ẹ́ta tá a béèrè ẹ lọ́rọ̀ yín yìí ẹni òkú sàbẹ ìwọ́n tó bá lè fún wa lẹ́rìí lójú àwọn èèyàn náà lẹ́ti dẹni yẹpẹrẹ nísìn ẹni òkú sàbẹ ẹ̀yin lẹ gbọ́ yí máa bọ̀ jáde wá bẹ́ẹ̀ ni kò dé lérí Islam enough is enough in tá mọ̀ sọ fún wọn nìyẹn kò bú sàbẹ ìwọ ń gbọ́ mi ń bẹ̀ yẹn o kò sápamọ́ síbẹ̀ ẹ̀yin náà mọ̀ pé intẹ́ lè jáde intẹ́ lè defend nígbà tá à ń bì yẹn láàárọ̀ nísìn ok oní ẹ bàbá ń tẹ́sìn ṣe bàbá fẹ́ fọ àwọn sàbẹ mọ́ ni mo ní tó bá ló fi sọ bó ṣe sọ yẹn tó bá fẹ́ bú àwọn wọn ní òbí sọ mo fẹ́ fọ ọ̀yàn mọ́ mo wá gbé dẹ̀dẹ̀wù rẹ̀ mo ń pe dídì ni mo ń pe lópònú mo ń pe lẹ́ni tó tutù ẹni tó gọ̀ mo sọ pé ó ń dètè sá nẹ́bì ó fẹ́ pa nẹ́bì wọ́n fẹ́ lóògùn kú fà nẹ́bì so ó dẹ̀ náà yẹn nìyẹn wọ́n fi ṣe ń kẹ́ ìdí ni ìmọ̀ ṣàbòsí ni inni haramtu dhulma ala nafsi ọba tó dá wa gan ó lóun ṣe àbòsí léèwọ̀ fẹ́mi ara òun eléyìí lóun ti ṣòfò máa wulẹ̀ máa gbó máa bọ̀ lókè ni waja'altuhu bainakum muharrama mo sì ṣe léèwọ̀ láàrin ara yín náà fala tadhalamu nuhibbu shaykhana la ba'sa fi dhalika la ba'sa bihi wal haqqu ahabbu ilayna min shaykhina a nífẹ̀ẹ́ àfa wa masha Allah àmọ́ òdodo jẹ wá lógún jà fún àwa lọ ìbéèrè tá à ń béèrè kó jẹ́ ti gbogbo mùsùlùmí àwa tí
Facebook wa bá lè ṣe a lè send the request láti join wa lójú stream níbí báyìí ìbéèrè náà là ń béèrè lọ́wọ́ ara wa pé ok wọ́n ní òbúsà abé ok kò búsà abé àbí ẹ send the request ẹ wá fún wa lẹ́rìí ẹ kàn ní mọ́ rant ibi táwa bá dé yìí ó kàn lè sọ̀rọ̀ fún wa láì mẹ́rìí wá kò búsà abé ẹ̀rí ẹ̀dá ìwọ́n tó bá wọn kó lẹ́rìí mọ́ bọ̀ Mr. kò búsà abé ẹ̀yìn dà ẹ mọ̀ bọ̀ lókè kò búsà abé come and prove it hayya Allah sheikhana hayakumullah wa fikum barakallah sheikh oya ọ̀rọ̀ ti débi ká lọ mọ́ fàyín jáde bí ẹ bá sá sí ẹ̀yin náà bẹ́ẹ̀ lè mọ́ da Islam láàmú ẹ̀yin ní òye ẹ̀yin ò ṣe kíní kan ìwọ tó bá ti ṣú ọ̀fun ẹ máa bọ̀ come up báwọn bá ṣe pé wọ́n lérí wọ́n bá bí ẹ̀dá wá ságége kí náà ṣe lágége ṣé fún abáfin ọlọ́run járí yín gbélé ní hayakumullah ẹni tó ṣe update Facebook yín yẹn hayakumullah ṣe kò bú sàábé náà pé kí gangan lè kó àwọn sàábé èébú àwọn kí ni wọ́n pè lè èébú afẹ́mọ́lẹ̀ lẹ́yìn pé kò bú sàábé yẹn ẹ wàá sọ fún wa pé àǹfààní wo ló ṣe fẹ́ sìn wọ́n bẹ̀ sí gbogbo ìdá ń pè yẹn ó ṣe Islam láǹfààní ó la ojú àwọn èèyàn ẹ sọ fún wa abẹ́jọ́ irọ́ kan parọ́ fún wọn ẹ̀kan tara yín ẹ̀kan fọpọlọ àwọn èèyàn ṣeré àwọn làwọn èèyàn lójú ilẹ̀ Yorùbá tí bá ṣe bàbá yín kan ó ní ò jẹ́ kí Islam ilẹ̀ Yorùbá bàjẹ́ wá sọ tó ṣe fún bẹ́ẹ̀ aládọ́wò tí ń bá yá rẹ̀ jẹ́ láì ṣe Islam àtúbọ̀tán ẹ̀ náà ló ti hàn sí yẹn náà ẹ̀kọ́ wá sọ àwọn èèyàn di mùmú bíi tí ṣe nínú yẹn ọkọ̀ ájìnlẹ̀ àríyìn gbé ẹ̀yìn àfọwọ́ náà tẹ bá fẹ́ dá sí ẹ bá wa send the request ṣọyẹ so mùdírù ń tẹ́sìn ṣe o nílẹ̀ Yorùbá o ó rí pé kò tí ì fàjà ń sìn ìbéèrè náà la sì jọ ń béèrè ìbéèrè ò sì fàjà nǹkan ẹyọkan lábẹ́rẹ́ àgbèrè méjì a rí pé bàtà bí alábòsí tó lóun fẹ́ dìfẹ́ndì mùdírù lẹ́ẹ̀kan àbí pé kí ni mùdírù ṣe ó ní tiẹ̀ ló sọ náà ó ní mùdírù ló gbógun tàwọn RMQK kọ̀díyà RMQK kọ̀díyà gbogbo wa ni ọ̀rọ̀ tó jọ kan gbogbo wa ni náà àwọn kan láwọn ń pe ẹ̀mí mímọ́ àmọ́dọ̀ yín náà ti jáde ibi tádánwò ti bẹ̀rẹ̀ nìyẹn bóyá yẹn lẹ fi sọ́ńbẹ̀ a sì rí fídíò mùdírù níbi títí ń polówó astrology ó ń polówó astrology ń bẹ̀ so definitely àwọn ọmọ yìí rẹ̀ ni àmọ́ torí pé ẹgbẹ́ fọ́n ní kí oyún mẹ́gbàá tẹ́sí mọ̀ pé kí ní yẹn rẹ́dẹ̀rẹ̀dẹ́ ni ló fi dàbí pẹ́yìn náà sọ̀rọ̀ lórí ẹ̀ ṣáwọn aláṣọ́lọ́jì ti wá dákẹ́ ni àwọn ọmọ yín tó wà ń bẹ̀ àwọn ọmọ yín tó sì wà ń bẹ̀ ṣẹ́ẹ̀kì wọ́n ṣàkíyèsí ṣèbí lẹ́yìn pé astrology ń gbóná yẹn náà látún rí ọkùnrin kéwú burúkú yẹn tó lóun kọ kéwú burúkú ẹ pé bẹ́ẹ̀ so táàtì àtẹ̀ráwọn àgbààgbà mọ́ríkàsì bàbá sàrúdí wà ń bẹ̀ lẹ́nu ọ̀sẹ̀ yẹn tí wọ́n ń dráàgì àwọn pípì òun náà ni bàbá yẹn wà ń bẹ̀ tó tún jọ rẹ́rìn síra wọn bẹ̀ èèyàn lọ burú ìtàlẹ́ ìfẹ́ wọn fi làákà ẹ̀ ṣeré àwọn èèyàn ti gbẹ́jù yín lọ́lẹ̀ Yorùbá jọ ìdẹ̀ẹ̀dẹ̀ ń pè mọ̀ yẹn kọ́ ní mọ̀ odò lẹ́yìn fi ń ṣe fáàrí onídàáfẹ́ tó kù sàbẹ̀ áńtẹ̀mù ti wà nìyẹn ẹsẹ̀ ìdìbò pẹ́ẹ́sẹ̀ jọ áńtẹ̀mù wà nìyẹn kò ní tẹ́ yín lọ́rùn àwa náà sì ní fi yín lọ́rùn lẹ̀ onídàáfẹ́ tó kù sàbẹ̀ ẹ̀yin náà ti wá gbọ́n wọ́n lẹ́gbẹ́ ẹni tó bá ní kò ní dá fáwọn tó pọ̀ ọmọ ànábì àwọn tó pọ̀ ọmọ ànábì nìyẹn kò ní dá fáwọn tó láwọn ànábì jẹ gbèsè kú àwọn so àwọn géèmù yẹn àwa ti mọ̀ dẹ́k aláàfáà yín bẹ́ẹ̀ sì jẹ́sẹ́ ó tẹ̀ wá ń retí gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ janu àwọn mọ́ fàlú tí à ń kó tẹ́lẹ̀ ń gbé tẹ̀síìrì kan síwájú mùdírù ṣe ìṣèhádù mùdírù kò tiẹ̀ tí wọ́n ẹ mọ̀ kéèyàn sọ pé ọmọ primary 2 ó fẹ́ lọ kọ thesis PhD ọmọ primary 2 nǹkan ṣe wá because bóyá táwọn èèyàn máa ń pè ní mọ̀ ni pé bí kẹ́nìkan kan máa wọn sọ ní fún àbí kó kàn máa sọ ìtàn jàpá àti yẹn níbo ṣé yẹn ni mọ̀ ìmọ̀ ẹ̀sìn máa kọjá jákujàku tẹ̀wá yẹn ayé òjò ń bẹ̀ yẹn mọ́ o à ń dínwó sí káàkiri à ń ṣe jákujàku kiri yẹn ìyẹn kọ́ ni mọ́ o kó ń bẹ̀ ilẹ̀ ti mọ́ bólóró ojú ẹ̀sìn ti ń rọ̀ àwọn èèyàn ti dìde àwọn táwọn òbó lè dìde gan dìde àwọn ìyá látàwọn èpè náà ń gbé yíṣẹ́ àádàbá lè máa ń kí ìlàfí ìkọ́ yìí wà lè ìsàfí ìkọ́ yìí kayfa yafrah afọ́ ló ṣe mí lè mọ̀ ẹni tí àwọn èèyàn ń pè lẹ́ni rí wọ́n ń pè ẹ̀ word best wọ́n ń pè ẹ̀ gbogbo ẹ̀ ó dẹ̀ nímọ̀ ó ń bẹ̀ sì jẹ́ kí ló ń dùn ẹnu bẹ̀ wọ́n hẹ́ẹ̀lì ẹ lórí ìbàjẹ́ kó o lè bá di yanni
وعجبا لمن قيل فيه شر وليس فيه شر كيف يغضب ó ló sì ṣe mí lè mọ̀ náà fẹ́ táwọn èèyàn tó ń sọ aburú ń pẹ́ tí ò dẹ̀ saburú lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ bí ẹni ẹnu gbogbo ìtẹ́yìn ló bẹ́ẹ̀ ń ṣe fún súnà yìí àbí tẹ́yìn ló bẹ́ẹ̀ ń fa ohun wájú pọ̀ mọ́ tí pàpọ̀ ńlẹ̀ Yorùbá yìí àwọn èèyàn ti gbọ́n náà so gbogbo ẹ̀yin wọ àwa ń ta yín láyà báyìí ẹ̀rí pé tẹ́yìn náà lè máa ń sọ nìyẹn ìgbẹ́ ìdààmú fìlẹ̀ abdi ẹ̀dí kìnìún ó yá ẹ̀jẹ̀ kí kìnìún jáde kìnìún ti wà ń bí náà àwọn kìnìún súnà ti dìde ajẹ́pẹ́ fún ní ẹ̀ṣẹ̀ kìnìún tó pè yín yẹn ẹ lè jẹ́ kìnìún lánàá àmọ́ nígbà tẹ́yìn náà ti bẹ̀sìn jẹ́ lẹ́yìn Ọlọ́run ti gba ìjẹ́ kìnìún yẹn lọ́wọ́ yín ẹ ti de ewúrẹ́ jẹlẹ́jẹlé ẹ dàkútọ́ jẹmọjẹmọ ọmọ ẹ̀bẹ̀ lè jáde náà at least for almost 3 hours la fi lọ yín lọ́rùn láàárọ̀ àṣẹ ẹ̀ tó bẹ́ẹ̀ àṣẹ ẹ̀ tí ẹ lé la ilaha illallah muhammadu rasulullah àmọ́ dúpẹ́ fọ́lọ́run o an'ama alaykum àṣẹ ẹ̀ lé so bí almost 3 hours yẹn tá fi ń jáde pé ẹ jáde wá èyí tó jáde nìyí so make sense má tiẹ̀ lọ kọ́ọ̀tì bẹ̀yẹn á post ẹ̀ pé defender mùdírù ń defend mùdírù ẹgbọ́ bó ṣe ń defend mùdírù lórí wọn sí bí bàbá ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú mùdírù ṣé mùdírù ṣe pẹ̀lẹ́ pẹ̀lú Abubakar mùdírù ṣe pẹ̀lẹ́ pẹ̀lú Abu Huraira mùdírù ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn mọ́ tẹ́ ń ṣe Imam Bukhari ńkọ́ kéde ara wọn mọ mùdírù ma lakum la tunasarun hayakumullah ṣe la tanasarun ma lakum kí ló ṣe yín dẹ́n ẹ lọ mobilize wa ẹ kàn mọ́ dùn jẹ́ pé nìkan lẹ́mọ̀ ṣe ẹ kọ̀ọ̀kan báyìí ká tiẹ̀ máa pàdé ara wa kójúkójú kẹnu wá rí dẹ́rẹ̀dẹ́rẹ́ ẹ máa jáde wá àwọn òbá yín sọ fáwọn àlàáfà gbogbo ayé nìsí a sì láàmú ọmọdé everybody lọ àmọ́ ṣe rí in tá àmọ́ sọ pé kí ni ewu lè kó lè náà sí láàánú báyìí ẹni àbùkù ni kẹ́ni ẹ wà lókè téńté tó bá ti lé ẹ̀nẹ́bì ó ti jẹ nílẹ̀ àmọ́ tẹ́ bàṣùbàṣùbà yìí orílẹ̀-èdè wallahi torí pé kí wọ́n bú sàhábà ẹ̀sìn là ń protect ẹ̀sìn Ọlọ́run dàrú torí pé tó bú sàhábà ànẹ́bì ó fẹ́ kẹ́bí sí Islam ni bí o bá sáwọn ta ló preserve Islam bí o bá sáwọn gbogbo tá à ń ṣe inú ẹ̀sìn ta ló mú wá ta ló kọ́ kalẹ̀ ẹjọ́ lọ pọ̀ ẹjọ́ mobilize ara wọn wá ṣe rí àwọn challenge ẹ̀yin náà mọ̀ fáwọn náà tẹ́ bá wà live kó mọ̀ ẹgbẹ́ kan lọ ṣe fídíò dìde nìkan ẹjù síta ṣóyé ẹjọ́ ẹni tó bá rí wọn bí tó ti ń ṣe live táwọn náà dúró challenge báyìí síta bí káwa náà wá defend àwọn sàábé yẹn káwa náà wá sọ pé táà fáwọn ṣe rọ́ǹgì o wallahi àwọn wà síbẹ̀ wallahi àwà bẹ̀ àwọn ẹ̀yin lẹ́yìn ò ní lè jáde wà ní kò sọ̀rọ̀ hayakumullah ẹ̀yin ò ní lè jáde as-sira'u bayna al-haqqi wal-batili mustamirrun ila an yaritha Allahu al-arda wa ma 'alayha ìfigagbága ẹ̀fẹ̀ láàrin irú àtòdodo èyí tá a ti tọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà yìí ẹ̀yin náà ní gbọ́ àwọn náà nígbà fọwọ́n sàhábà lẹ̀ la tasubbu ashabi anábì ni ẹ má bú sàábé mi ọ̀rọ̀ anábì yóò tó ni kò wẹ́ létí ni kó ní ókè nígbà tó ń tọwọ́ bà díìsì ó ní ẹ àwọn ọlọ́tọ́ pa má díìsì wọ́n lọ́pọ́lọ́ tí ẹ ò gbé anna al-aql as-sahih la yukhalifu an-nass as-sahih wala yu'ariduhu ẹnì kẹ́kẹ́ tó ní làákàyè tí bá ń ṣiṣẹ́ ìlàákàyè tó pé àṣẹ tó ti dàrú o àṣẹ tí fáírọ́ọ̀sì ti wọbẹ̀ o kò ní tako lọ́sùn tó lálàáfíà brọ́dà yẹn Facebook mẹ́tí fún tí mo fi ń ṣe lẹ́yìn náà mo fi ń ṣe lè so ìlàákàyè tó bá ń ṣiṣẹ́ kò ní tako àyà Kùránì àbí àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀yin máa fọpọlọ àwọn orientalist ẹ̀ mọ̀ fẹ́ fi mọ báwa lò ẹ̀ gbádùn ọpọlọ àwọn orientalist àwọn àfáà ti lulẹ̀ 50 something years ago 100 years ago tọ́nà ti jẹ́ kọ́ ṣẹ̀sìn ìwà tí wọ́n fẹ́ lọ wú rọ́bìṣì yẹn jáde kó padà sọ́dọ̀ ẹ̀ ìmọ̀ kọ́ ni tí bàbá ń sọ fùlùfùlù lásán ni kò ní ìtumọ̀ ìgbẹ́ ò léegun tí kan kí bàbá wọn ìgbẹ́ yẹn ló wà lọ́pọlọ yín ìgbẹ́ yẹn ló wà lọ́pọlọ yín náà ìgbẹ́ gidi àwọn ọlọ́dọ̀ ń pamọ́ nẹ́bì kí n wá sọ wípé ànábì fẹ́ ọmọ ọdún 6 nígbà tí epo ní yín dàrú àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ìyàwó Àìṣà gẹ́gẹ́ fún rẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀wọ́n ń tẹ́ káwọn ọ̀tá ẹ̀sìn náà fọpọlọ yín ṣeré ó fẹ́ lọ́mọ ọdún 6 ó wọlé tọ̀ lọ́mọ ọdún 9 kí ètò wọlé tọ̀ lọ́mọ ọdún 6 yẹn ọmọ ọdún 9 gbà yẹn
pèsè bíbà bíbà torí WhatsApp yẹn mo fi ń ṣe kíní sìn kéètì ò wọlé tọ̀ lọ́mọ ọdún mẹ́fà yẹn tó fi wọlé tọ̀ ọmọ ọdún mẹ́sàn ẹ wá bí Google léèrè ẹ bí AI léèrè ṣó nọ́mà lásìkò tiwọn àbí ò nọ́mà ẹ̀yin onírọ̀ burúkú bàbá bá sùn ẹ update Facebook yín yẹn náà ẹ update ẹ ṣó nọ́mà lásìkò yẹn àbí ò nọ́mà ìwà aláburú gbogbo yìí àgbọ̀ lọ́dọ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá kọ́mọ ọ̀gá Aisha ẹ lọ wò náà ẹ wu àwọn ẹ̀yà wá ọdún mẹ́rin náà lọ lé ọkọ 200 years ago lọ́wọ́ age of consent láàrin 7 sí 12 years ni king of England bóyá 280 something ó fi ọmọ 2 years gbogbo èyí èrí fi gbọ́ ànábì èwo ló fi marriage ẹ̀ pẹ̀lú Aisha burí kí ni àpà ànábì tán ẹ̀yìn aláburú gbogbo ẹ̀sọ́ afẹ́sìn kan tó kọ́ kalẹ̀ ẹ wà lẹ́yìn ṣe rìsáàjì ìwèrè èjì àsìmọ́wò ẹ̀gbẹ́ ìgbàwó lọ́dẹ Màdínà ìgbàwó náà bí ìwáyé kó rí yín dààmú èèyàn sọ pé àìjì báyìí lànà bí fẹ́ mi ẹ̀yìn aláburú gbogbo yìí rìsáàjì orí burúkú wo lẹ́ ń ṣe rìsáàjì òṣì wo lẹ́ ń ṣe ibi báyìí náà ni ẹ ti send request ẹjọ́ yìí wá ń bí báyìí wọ́n ti update ẹ̀ ó yẹ kó lè ṣe báyìí rìsáàjì òṣì wo lẹ́ ń ṣe ìmọ̀ kò sí ìmọ̀ kankan lẹ̀ kí wá ní kílẹ̀ ti sọ pé Aisha kìí ṣe èjì yẹn ẹ̀ta bá ní ọlọ́ wo kíní kàṣímọ́rù fi tẹ́yẹ ta ló sọ yẹn pé àwọn àdíjì tí Aisha gbà wọ́n ò níye náà hánàbí ṣe ayakumullah. Assalamu alaikum sọ́rọ̀ wàá sọ tó wà káàtó ẹ̀rọ zà ẹ̀kọ́ àtàrọ̀ zà. Assalamu alaikum. bóòlù ẹ dákun ẹ bá wa dáhùn béèrè yìí ẹ̀yin gẹ́gẹ́ bí aṣíwájú wa dáadáa ǹjẹ́ nǹkan ẹyọkan wà tí ọkùnrin Felix yìí tó ṣe fún Islam ilẹ̀ Yorùbá tí ò sí tẹ́lẹ̀ àbí tó yẹ pé ìmọ̀ yẹn ojú àwọn bàbá dúdú sí i ẹ̀kùn ló wá gbé wá torí pé wọ́n gbọ́ ọ̀yà rẹ̀ ṣàbòsí èmi kàn fẹ́ mọ̀ ni tó bá wà bísímìlà ló fẹ́ mọ̀ ṣó wà. wàá yín sàdúrà kà ń gbọ́ yín sà ṣé ẹ ti gbọ́ béèrè mi. àkú jihad. àyàkùn wà. ẹ rí ibi tí gbogbo wa ronú lọ ọ̀tọ̀ ni. ẹ gbogbo ẹ tó bá ti ẹ rí pé ọ̀dọ̀ àwọn oníkéwú náà láti rí gbogbo táàrí ẹ lè rí ọmọ primary 6 tó bá nílò àká ìtàn yanyan tí àwọn ọmọ secondary school wá fẹ́ sọ̀rọ̀ tí yóò ọkọ̀ dákẹ́ díẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ lè rí ẹ tó jẹ́ pé ó tọ́pọ̀ sí yunifásitì táwọn tí wọ́n ní kábíyèsí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú ìmọ̀ ní kí n ṣe pé ìyẹn tó bá ti bí ẹrẹ tó bá ti tó bẹ́ẹ̀ mọ́ bọ̀ ló fẹ́ ní tí ó dà ìpínlẹ̀ mọ̀ṣẹ́ náà nìyẹn ẹ ṣe ṣùgbọ́n request táwọn tó jọ ìwà yìí ẹ̀yin náà tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ wọ́n bí báyìí ẹ má kàn máa ṣe pé kẹ́kàn mọ́ alòṣì lásán pẹ̀lú dòfin kó mọ̀ ra gbá fáwọn tó kọ yín lórí burúkú tẹ̀ ṣe ìpínlẹ̀. ètò máa ń gbèrè mi ni pé bóòlù èèyàn ó ṣe lọ jámíà tí ó sì wà láàbẹ̀yìn àbúrò sí bí pé ò ní sárẹ́wì lásán lọ́wọ́ but ní tó lè mú sárẹ́wì yẹn sálùbáríkà fi lè mọ́gùn ó ní àwọn tí wọ́n bá padà wá ṣiṣẹ́ bímọ síwájú ní àgẹ́kẹ́ ló àkíádà rẹ̀ tí òjò ṣe ó wá rí àwọn èèyàn bíi pé irọ́ o wọ́n kàn lọ ṣeré ń bẹ̀ ní kò ṣeré ń bẹ̀ o ṣùgbọ́n kí ló fà á tí wọ́n fi ní wọ́n ṣeré ń bẹ̀ ni pé gbogbo àwọn àgùntàn tí wọ́n kó sókè àtètò ní pòfẹ́sọ̀ àtètò ní dọ́kítọ́rẹ́tì àtètò jáde tó jẹ́ pé gbogbo nǹkan àwọn ẹ̀sùn pé ọmọ ìtìdá ìjọba ìjọba àwọn ẹ̀kùn. Wàhálà sàlá ẹjọ́ délẹ̀ ẹjọ́. Lẹ́yìn gbọ́ bí sà. Àgbọ̀yìn. Ó yẹ kó jẹ́ ti àfáà tó kọ́ ọmọ ìtìdá yìí. Tó bá tí ọkọ̀ bá sùn bẹ́ẹ̀ tó jẹ́ àfáà tó mọ ìtí jẹ́ ẹ̀kọ́ o. Ó ti rí sí. Àwọn àmọ́ sọ ẹ̀rì ká. Kẹ́lí mọ̀ pé àwọn Saudi gan gàbáwà tí ó lágbára lè pè yẹn ní jálù gàbáwà ní. Ṣé Saudi ló lẹ́sìn? Ọlọ́run ló lẹ́sìn. Ṣé Saudi jẹ́ tí wọ́n ti lẹ́sìn? Kásọ̀ kẹ́tìmọ̀ yẹn
ẹni tí nǹkan kò ní kọ́kọ́ kọ́ra ni. Àwọn tá máa wò pé wọ́n so àwọn tá a bá fẹ́ wọlé ẹjọ́ mute lọ́dọ̀ wa jù. èyí máa fa gàgọ́ ọlọ́ọ̀ya ẹ wà máa wò pé ẹ nífẹ̀ẹ́ ó dáa ká bá pọ̀lẹ́ ní ẹjọ́ gbogbo tí wọ́n wú yẹn látòkè. Ó lè sọ pé ẹni mímú bó bí gbogbo ibi tí máa wà ní máa fún mi àmọ́ tí ọ̀rọ̀ kan bá dé wọ́n sọ tí wọ́n ti mú ọ̀rọ̀ yẹn wá. So ibo ni irú èyí tó báyìí ẹjọ́ brọ́dà tó wọlé yẹn bá wa mute ẹjọ́. tí tọ́lá máa sọ̀rọ̀ ẹjọ́ a máa drop. àwọn tá a bá ti fọwọ́ sókè yẹn fẹ́ni kan bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ti máa rí ibi tẹ́ ti máa mute mic yẹn ẹ máa mute ẹ̀ so kóhùn yẹn lè ká lè gbádùn àwọn afọ àwọn sọ̀rọ̀. nígbà tí tọ́lá máa sọ̀rọ̀ òun sọ pé umaru àti abati wọ́n ga ànábì lọ́rùn mọ́lẹ̀ ẹ bá ń wo ọ̀rọ̀ yìí o wọ́n ga ànábì lọ́rùn wọ́n fẹ́ kó ní pọ́ìsì nígbà tí a bóra èyí tó yẹ pé ìròyìn tó dúró inú ìlú tó ti wá ìmújáde irú ẹ̀ nínú ìròyìn yẹn ó tàbùkù ìlú yẹn tó wáyé pé àwọn àfáàlú yẹn bá mọ̀ ní torí pé ìlú méjì òun ni wọ́n fi máa ròyìn sẹ́yìn gbogbo aṣọ kẹtẹkẹtẹ ìlú kẹkìnní kan ìlú méjì nílẹ̀ Yorùbá ó ní agbà pé ìròyìn yẹn kódà ó wọnú èkì wọn ni wípé Kùránì ni wọ́n fi tẹ̀ òun náà níbo Ìwó àti Ẹ̀pẹ́. So káwá rí ọmọ kan tó bọ́ta nírú ibẹ̀ yẹn kó wá mọ sọrú ọ̀rọ̀ tó yẹ pé ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ wọ tẹ̀mọ́ yìí bí tí ò tí ìwọ̀n ìṣìdá yìí gan kò gbọdọ̀ sọ. Ok ẹ wá já gbé ọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tọ́lá tó jẹ́ bẹ̀yìn mú wọn báyìí wípé now àbòsí pa wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀. Umaru àti Abubakar wọ́n gba ànábì lọ́rùn mọ́lẹ̀ sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fún poison. Ok nígbà tó máa bọ́ta òun sọ pé wọ́n di ojú lọ bí Boko Haram ni. Aleykum salaam. ọ̀rọ̀ méjèèjì yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ jọ lọ wò. Ok now ẹni tí sọ gbogbo tí sọ yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò sí ẹni tí ó jáde nígbà tí èyí wọ́n fi jẹ́lì kánú wọn ní kánú tó máa bọ́ta lónìí kó sọ ibi tó yẹ kọ́rọ̀ lọ ó kàn lọ dóná èmi ti sọ náà àwọn tí wọ́n máa ń pẹ̀lú wọn àwọn yẹn ní onímímọ̀ mo máa ń wò pé kí ni wọ́n pẹ̀lú onímímọ̀ lára wọn mo ti bí ẹnìkan léèrè rí nínú àwọn àgbààgbà wọn pé ẹjọ́ àwọn tí wọ́n dájú àrí nínú àwọn ọmọ yìí kí ni wọ́n wá sí gan. Gbọ́ làyà lílẹ̀ kan làyà nígbà tó wá dìfẹ́ndì mùdíè ẹgbọ́ ọmọ kékeré nìyẹn ọmọ ọdún mélòó nìyẹn ọmọ kékeré nìyẹn ni òní làákàjà rẹ ọmọ kékeré nìyẹn so ọ̀rọ̀ rú àwọn yẹn kò lè má rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti síwájú nínú àwọn tó síwájú rẹ̀ ní jókòó lẹ́gbẹ̀ẹ́ mùdíù rẹ̀ so kílẹ̀ ẹ̀fẹ́ tó fẹ́ ṣe ní òfẹ́ sọ òun tó wá sọ̀rọ̀ yìí ẹbí léèrè pé nílùú mọ́sálásí sí àmẹ́mẹ́ mọ́sálásí sí àti wá ń bẹ́ẹ̀ ẹyọkan ni ẹyọkan tó wá ń bẹ́ẹ̀ súnṣọ̀ wo ni wọ́n ní nínú ìlú lẹ́yìn pé wọ́n kírun lásìkò wọn tí wọ́n máa ń kí àsìkò tí wọ́n kírun ó dé yàtọ̀ sásìkò táwa ń kírun. Oje so ibi tájú àrídẹ́ lọ gbé mọ́sálásí wọn sí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ mọ̀síkà tó fi jẹ́ pé gbogbo tí wọ́n bá fẹ́ mọ̀ ṣe ájú àrí máa mọ̀. Ṣùgbọ́n pọ́blẹ́mù ta ní nílẹ̀ Yorùbá ó ní pé ó dijọ́ tí a bá kó níbi èmíjọ́ wo òjìní tíjọba bá lè rẹguléètì ọ̀rọ̀ tó bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn láti pé ọmọ primary school nílùú káwáì ìrírú téèyàn lè jẹ yó tí ó wà bọ́ sórí rédíò tí ó sọ̀rọ̀ dáadáa kódà kó jẹ́ mẹ́fà ájíárì wọ́n kó lé lọ́wọ́ kí wá sí pé wọ́n kó lé lọ pé àyín tó sọ yìí ò dá lẹ́yìn rárá o yóò padà lọ sórí rédíò yẹ yóò lọ tún rẹ̀ síbẹ̀ yìí. So ẹ wá bá wa béèrè
lọ́wọ́ àfáà àgbáyé wọn wípé tíra tí wọ́n sẹ́rí gbogbo àfagbá àfàwò ó kálukú sọ pé tẹ̀síìr sẹ́rí pọ́blẹ́mù ni pé èèyàn bá kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ẹja inú odò ní ẹni yẹn ẹja inú kànga ní pẹ̀lú inú kànga inú náà ló ti kẹ́kọ̀ọ́ inú bẹ̀ náà ní ti ń mọmi kò ní sí àǹfààní. ẹ̀ka tíra ta tíra wọlé yìí ṣùgbọ́n sẹ́rí ọ̀rọ̀ wọn ìdí èbí dùn mí ni pé níjọ́ tí kan sọ̀rọ̀ ni pé mọ́ríkàtì jẹ́ ju ájí àdìlọ àwa ní sílẹ̀ rí àwa ní sílẹ̀ rí ó ní ẹ̀rí ni pé ẹnìkan ló dá ájí àdìlẹ̀ ẹnìkan ló dá mọ́ríkàtì lẹ̀ àwọn àkójọpọ̀ èèyàn ló dá mọ́ríkàtì lẹ̀ ló dá ájí àdìlẹ̀ so ìjọ yẹn wàhálà kò sí tẹ́lẹ̀ èmi o kò sí tí wọ́n lè sọ ó lè jẹ́ tuntun lọ́dọ̀ mi mọ́. Torí pé bí wọ́n ṣe ń bọ́ ta yẹn tí wọ́n ṣépè yẹn wọ́n ń jẹ́ kí ayé mọ bí tí ẹni tí wọ́n ń ta nádà kí wọ́n mọ bí tó mọ. Wọ́n jẹ́ kí wọ́n mọ bí tẹ́ni yẹn mọ. Bóun ló ṣe pé ẹ lábàá tó sọ fún wa pé rìsáàtì wo ló fẹ́ ṣe táwọn bàbá yẹn ò ṣe. Tó bá ní wọ́n bí ọ̀dà wọ́n bẹ́ẹ̀ lómi ìdájọ́ ọlọ́nà àìlájúlẹ̀ ló fi wò pé kò sẹ́ni tí wọ́n bí dáa tó ẹ. Tó bá lajú tó bá bọ́ síta ó mọ̀ pé ibi tó ìgbogbo ariwo tó pa yẹn wọ́n ń lo tí à ní kíní wọ́n ń lò ní kíní jáde àbò ni wọ́n ti ń lò ó dé mi lójú pé ní ájá àdìkún wọn ò lo tíra yín wọ́n aṣọ jáde àti wọ́n ti ń lò fún wa ká gbọ́. because èmi ò mọ tákàn mọ wàhálà gbogbo àwọn bàbá wa ni wọ́n ṣiṣẹ́ wọ́n gbìyànjú ṣùgbọ́n nígbà tó bá wọ́n ẹni tí bàbá tiẹ̀ jẹ tó jẹ bàbá tiẹ̀ lówó ó máa padà kan ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó náà. Ẹ wá fi rádaràdá ti yín ẹ jẹ́ kó mọ fi yí bàbá yẹn lára ládùúgbò láti bàbá yẹn ṣe. Ẹ kó tíra tẹ tí nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn ẹ mú jáde ẹ mọ̀ sọ fún wa pé rìsáàtì tó wá pé rìsáàtì làákàyè yóò kọjá fíkírà bíyà Nàìjíríà. Fíkírà bíyà Nàìjíríà òun ni làákàyè yìí kò kọjá àbẹ̀ yẹn. Rìsáàtì dẹ bá wá mú wá ẹ mú jáde. Ibù àtà gọ́gù fẹ́ sọ yìí. Àtà gọ́gù tí wọ́n ti lọ wọ̀ kan tí ò bá ti jẹ́ pé wọ́n lọ sí mọ́kíù àwọn tó jẹ́ ti tàwọn ṣíà. Lérí gbogbo náà dẹ̀rẹ̀dẹ̀ nínú bẹ̀. So gbogbo béèrè jẹ́ ń béèrè yẹn òpònú èèyàn ó dá nísìn nígbàtí èèyàn bá sọ bọ́ pé orí bó ti sẹ́nu yẹn ti jẹ́nu bàbá rẹ̀ tẹ́ẹ̀mọ̀ pé nínú bàlágà ó ti nǹkan ti ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn nínú Yorùbá torí pé bàbá rẹ̀ ló fẹ́ bú ó wá fẹ́ gbára ọmọ bú bàbá ó sẹ́nu yẹn ti jẹ́nu bàbá rẹ̀ ókè nígbà tá a bá sọ pé ẹnìkan o ìrun lẹ́yìn àlì àtàmọ̀ oúnjẹ lọ́dọ̀ kílókọ rẹ̀ àjìsámù kẹ́límà àjìsámù yẹn gan ṣe tó túbù yẹn. because èmi ò mọ táwọn èèyàn kàn tan àwọn táàkàn parọ́ táàkàn bá ìfẹ́ kíni. ok gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣèfẹ́ yẹn gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣèfẹ́ yẹn ẹ bá ń béèrè lọ́wọ́ gbogbo wọn èyí tó jẹ́ pé tí wọ́n lè bàbá rẹ̀ ṣé ibi sáréwù lòun ti dúró ṣé kò wá sọ́lẹ̀ kọ́ kí ló dé tó sọ pé torí fẹ́ tí mo nífẹ̀ẹ́ ibi tó dúró sí ìsinmi náà fẹ́ dúró sí. ẹ bá wa béèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ yìí táwọn náà padà wá rólé bàbá tiwọn náà sọ pé wọ́n rólé bàbá tiwọn náà débi tí ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìdúró sí ìbẹ̀lẹ̀ yìí náà dúró sí. Kí ló dé tẹ́ wá sọ́lẹ̀ ẹ̀kọ́ lọ? Àgbọ́yé. Because ilẹ̀ Yorùbá ẹni ò mọ pọ́blẹ́mù tá a ní. Pọ́blẹ́mù tá a dẹ̀ ní o ní pé kò sáwọn àfa òkè rọ́bítọ̀ gbogbo ọ̀rọ̀ tá a fa yìí nìsí ọ̀rọ̀ tí ò kan gbogbo ẹnì kankan nù mùsùlùmí ni. Tó bá yẹ pé ti ń jẹ́ rọ́bítọ̀ wọ́n mọ sẹ́ wọn. Tó bá yẹ pé iṣẹ́ àwọn bàbá yẹn torí pé mo lè sọ kàtìgọ́ríkálẹ̀ ní ọdún mẹ́wàá sásìkò tá a sọ yìí gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí ẹni tí ń sọ́gbọ̀n ò ní sọ torí pé ó mọ àwọn tí ń bẹ níbẹ̀
àwọn tí wọ́n sọ fún pé jókòó mẹ́ẹ̀ tí ó jókòó ni but no ó ti rí ibẹ̀ yẹn ó ti rí gbogbo rọ́bìtọ̀ yẹn tó gbogbo àwọn eléyìí so wọ́n kàn so ibi tọ́pọ̀lọpọ̀ wọn wá wò pé ibi tó yẹ kí àtẹ̀yìn ó ti wá àtẹ̀yìn ò wá ń bẹ̀ so níta béèrè ni pé gbogbo àwọn bàbá wa tí wọ́n kọ́ wa tá gba tírà lọ́dọ̀ wọn ká tó lọ mọ́dásà tá lọ ká tó lọ gbogbo mi tá lọ táwọn bàbá yẹn parọ́ fún wa ni ok tó bá bá àwọn bàbá yẹn wá parọ́ fún wa tírà tẹ tí ẹja rí. fídíò kan sí mi ń sìn a ní ìkàyé tóun náà sáfẹ́ gbọ́wọ́ bá àwọn mi. ẹ̀kọ́ ọmọ ìjàpárí kẹ́lẹ̀ ọmọ tó nígbà tí má dùn lé nígbà tí má dùn ṣé o mú táwọn rè tó. ọ̀tá pẹ̀lú ta ló mọ̀ rí tábẹ́ bá sọ̀tà fún ajẹ́bá mi bàbá ẹ̀ tábẹ́ bá pín ogún ni àbí kí ni ìtumọ̀ yẹn. ṣe bọ́ ọmọ. ṣéèkù akánú afẹ́táwọn náà kan ní tàdákùn wọ́n ti ẹ̀ ti palẹ̀ mọ́ wá nẹ́tíwọ̀kì yẹn tí ò ṣe láàárọ̀ mi lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ dákun àwọn ìbéèrè yìí akànfẹ́ mọ̀ ti jáde. amílíkà ẹ jọ ǹjẹ́ ṣéèkù aránsìn ǹjẹ́ ni àti mùdírù ìjẹ́ ìpàdé rí ìjẹ́ jọjọra yín nìkan rí ṣéèkù akánú ǹjẹ́ lórí pé mùdírù jẹ́ mùdírù lẹ́bí ń bá ṣọ̀tá ni àbí lórí pé ń bẹ̀ ìsìn ọlọ́run jẹ́ bísímìlà. èdè àti mùdírù àríyálẹ̀ kan rí lọ́dún tí wọ́n wá ṣe àyímọ̀ pẹ̀lú mùdírù wa gànẹ́tìrù adẹ̀rí àmọ̀ṣe kàràtìríra so mo fún wọn lẹ́tọ̀ wọn sàlámà alékún alékún sàlámù so ní bá jẹjọra mi ní tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn. ọmọ anínkàyé kìíní kan yẹn fi ìyẹn o so nígbà tí má lù lé kíkẹ́ òrè ò tó kìíní so bóyá jáde má gáàjì lọ́wọ́ kó jáde bí ìmọ̀ bọ̀ kó sámọ̀ pé ó padà sàkó má lù so séyàn ló fẹ́ mọ̀ sọ̀rọ̀. ètò ọkọ̀ òǹgbẹ́nu sọ̀rọ̀ lọ́rin ọmọ Ìbàdàn ni kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ lólù. ẹni wọn fún wa àti gbọ́ pé wọn ò bá wọn tàbí inú tírà tí wọ́n ti ń ka sí níyẹn tí wọ́n fún wa káwa náà lọ kà. káwo tírà yẹn exactly. tó bá ti fún wa tírà wà láìpò síjà á gbà wọn láfa wa. àgbà láfa wa á gbà wọn náà láfa wa tó bá ti fún wa tírà. náà ṣé wàá kámi ìlú wa ń bẹ àyàkùn làṣẹ náà bísímìlà ẹ jẹ́ ká gbọ́ tọ́dọ̀ tí náà ká mọ̀ tá a fẹ́ ṣe sọ̀rọ̀ ọkùnrin yìí o Yorùbá láàmú ṣe lórí pé ń ba ẹ̀sìn jẹ́ la fi ń jáde sí i àbí lórí tó dé àfẹ́ mọ́ káàkó tí ẹ̀ ní ìtumọ̀ kankan náà bísímìlà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alasiye nakibula jazakumullahu wa ra'akum so kọlọ́n bá san gbogbo yín ní ẹ̀sùn lórí àti gbogbo àwọn bàbá wa yí wọ́n ń jáde láti dìfẹ́ǹdì ẹ̀sìn Ọlọ́run kódà àwọn tó jẹ́ pé ní Súfì ni wọ́n àbáwọn tí wọ́n ṣe ìlànà pé ibi táwọn wà ní gbogbo wọn náà ń jáde látòrí àwọn bàbá àgbà bàbá Fadilatu Sheikh Zikrullah Shafi'i àwọn bàbá àgbà bàbá ìmáàmù gbogbo tí ń jẹ́ Ọ̀fàland àti ilé àtòkò àwọn afáwà Sheikh Muhyiddin Salman lọ́nà wà pẹ̀lú wọn. àwọn afáwà àgbà yára ní national mission gbogbo tí ń jẹ́ Ansar Islam worldwide àti gbogbo àwọn bàbá wa lẹ́yìn kan tí a lè máa dákọ̀ gbogbo wọn. ìmáàmù ọ̀fà náà ti sọ̀rọ̀ in fact ó ti wọ́pọ̀ ìtọ́jú ọba yìí fúlì ìjọba burú gbogbo yìí wọ́n á béèrè pé kí lẹ́sẹ̀ gan kí lẹ́sẹ̀ ibi tí báwo amọ̀ rí ni àníyàn bẹ́sìn jẹ́ ìrọ̀lá burú gbogbo yìí. inú àwọn tó ń sọ̀rọ̀ tó ṣe dáadáa náà ni àwọn afáwà Sheikh Imran Abdulmajid Eleha àwọn tí wọ́n sọ̀rọ̀ náà ni afáwà Sheikh àwọn náà yìí máa ń sọ̀rọ̀ àti gbogbo àwọn afáwà yòókù àti gbogbo àwọn ìkúwà náà tí àjọ jẹ́ ìrọ̀ àtàwọn táà náà tún jù lọ àtàwọn tó jù wá lọ tí wọ́n ń dá sí ẹ̀sìn Ọlọ́run tó gbọ́ Ọlọ́run kan wọn. جميعا فضيلة البروفيسور أستاذ الدكتور عبد الرزاق عبد المجيد حفظه الله ورعاه وجعله الله إن شاء الله. أتوقع فما فعل البصر أنا ما شاري بريبي بوبو كلهم باوا كلهم. نعم
tí àfáà Sheikh Nakib Labura tó wá gbà mí láyè mo kàn fẹ́ ẹ rí i pé kí a wá ṣe láàárọ̀ ìtọ́lọ́run ní kò gbà mí láyè láti wọbẹ̀ so kàn fẹ́ tún ọmọ sí láàrin ìṣẹ́jú márùn-ún Bismillah. so tí gbà mí láyè bẹ́ẹ̀. Bismillah àwọn náà ni afẹ́kẹ́ bá wa sọ náà ni àyàkùnlá. So nínú Nẹ́tíwọ̀kì yẹn ló dá wa lágbàá. pé a máa ń sọ gbogbo gbà mo sì mọ̀ pé àfáà Nakib náà gbà bẹ́ẹ̀ pé ṣíà Islam àṣàríyà àlìmàmíyà kìfìrí ni wọ́n. So Dàrú. fún àwọn oríṣiríṣi àwọn mọ̀bádíù àwa ń èyí tó jẹ́ pé ẹ̀kítàrà ó má lé àǹfóṣì pé ọlọ́run kọ́ ló gbé kalẹ̀ bí àwọn ọmọ ìgbékalẹ̀. So ní tó jẹ́ pé nínú ẹ̀sìn sẹ́ ni àwọn tó wá lọ níbẹ̀rẹ̀ wọ́n lọ níbẹ̀rẹ̀. So nígbà ń pè ní àdìsí kan bẹ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ẹ̀rín lẹ̀. So òun ní ibi àdìsí náà ti tara rẹ̀ tì náà mo kàn fẹ́ ká mọ̀ sí nǹkan tó bóyá mo ti ráyè láti jáde wá ṣàlàyé ẹ̀ dáadáa ṣùgbọ́n káwọn fi lè mọ̀ pé kéfì lákàn fún wọn nítọ́wò mẹ́. Òun ni pé Ànábì sallallahu ta'ala wa sallam alayhi Ànábì ní ìjọ yìí la yazalu azizan so kò ní gbò lẹ́ni tí ìgbà láàrin gbogbo ẹ̀sìn so kò ní ti sí apẹnu lọ gbá àti gbogbo nǹkan dà kọ́lá tí apẹnu bá wà ìsìláàmù ẹ̀ka yóò mọ̀ ní títí ọ̀nà 12 ni wọ́n gun orí khalifa ohun tó wọ́n bá sí mọ́ yíò làwọn eléyìí wọ́n á sì gbọ́ yìí tán lọ ka àwọn kan ṣùgbọ́n bí tí mo fẹ́ lọ lénìí èyí náà ni wọ́n á mú àwọn kan yẹ̀ wọ́n pọ̀sìn nínú àwọn tí wọ́n yẹ̀ wọ́n pọ̀sìn tí wọ́n rò pé àwọn ni ànábì ń bá wí kásẹ̀ wá nípa ànábì àwọn ànábì ń bá wí àwọn tó ń bá wí padà ṣàlàyé fáwọn èèyàn kásẹ̀ wá sọ pé àwọn ànábì ń bá wí wọ́n á gbé wọn kọjá ipò wọn nínú wọn ni Fatima ọmọ Sayyiduna Rasulullah nínú wọn nu wọ́n gbé Sayyidatuna Fatima gbé kọjá agbára kọ́ra wọn pè lọ láwọn àgbà tó ti jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ní ti kọ́ọ̀dù òun làkídà wọn àmọ́ tó máa wà ń ta deep down in their heart àwọn nǹkan wọ̀nyí ló wà nú ẹ̀ so ta díẹ̀ fún wa gbọ́ díẹ̀ ní ewu tí bẹ́ẹ̀ ń bí ẹ tó wá fẹ́ lọ jù sọ àti pé èyí ṣe tá à ń pariwo pé kèfèrí ni wọ́n ṣẹ̀ kíra àwọn àpá wọn náà lálù wọ́n pè kàn ní al-asraru al-fatimiyya al-asrar al-fatimiyya wọ́n náà lè download ẹ̀ wá ẹ̀dọ́ kọtíra náà òun ni abisa Muhammad Fadil al-Mas'udi òun ló kọ tó ṣe tahqiqu tíra as-Sayyidu Alawi òun ni ó ṣe tíra náà ó sọ̀rọ̀ nípa Sayyidatuna Fatima 54 mo ti pe ayé ọ́fíìsì tó máa yà. ẹ̀rọ ìpínlẹ̀ ni ẹ bá mú ẹ bá mi ẹ jẹ́ ní mọ́bùrún bóyá tó máa ṣe tán wọ́n wá sókè padà ẹni ṣó lẹ́sẹ̀ ẹ̀yọkùnrin. ká lọ wo péjì 354 355 ẹjẹ́ agbọ́n tí wọ́n sọ ń pa Sayyidatuna Fatima àáfà àwọn ni ó ní ìsìn sọ níbẹ̀ ló péjì àáfà àwọn ẹni àgbà àáfà àwọn ni wọ́n ìpínlẹ̀ ọ̀la bá ń pa àwọn tá a wí ìkú ẹni ṣíà tó bá wà nílẹ̀ Yorùbá láti tọ́lá àti béréndé tó wà ní ìtọ́jọ́ ga wọn wá di bọ́ǹkẹ̀. So kí ni nǹkan wọ́n ní lọ́wọ́ page 254 last paragraph wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Sayyidatuna Fatima. So ó ní fíkù ìmọ̀tì Zahra wọ́n ní àwọn fẹ́ sọ̀rọ̀ nípa Fatima Zahra ọmọ Ànábì alayhi salam ló ṣe máa wí. So kan laka muraja'atu aqwalil akharin káwọn kan sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ ṣùgbọ́n wọ́n fàyè lẹ̀ fún kí wọ́n náà lọ wo kọlọ́ rí fi gbogbo àwọn àgbà afá àwọn sọ nípa rẹ̀. Fadlan ahadisi ahlil bayt wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n jọ máa nábì gẹ́gẹ́ tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ ànábì gẹ́gẹ́ ohun tí wọ́n sọ ń pa Sayyidatuna Fatima. So àwọn ará alẹ́ sí àwọn tó jẹ́ pé hiya bahrun amikun hiya Fatima yìí bahrun amik ibùdó kan tó jìnnì liman arada al-ghawsa fihi fẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa Fatima dáadáa wastikhraj ad-durar al-mutanasira fihi àwọn goldi
rúurú Fátímà tó ṣe ìjọ tó bá fẹ́ pọ̀ nípa ọba ń bẹ̀. wàmí ní àti àkùrà àwọn ọ̀rọ̀ tó tóbi gbogbo ṣíà ló gbúdọ̀ ìwọ tó bá fẹ́ jẹ́ ìṣẹ́ gbúdọ̀ láti ọkùnrin náà ẹ máa gbọ́ o onílámùtà kò gbà ó ní ẹ̀rí Fátímà yìí ké ìmúra àtàná àṣìyà obìnrin lásán o Fátímà èso obìnrin lásán kò dàbí àwọn kánát ìmúra àtàn ruhaniya wọ́n ní ẹ̀mí mímọ́ ni málàkùtíyà tó yẹ pé ó lẹ́mìí mímọ́ màláìkà ni ó lẹ́mìí mímọ́ tọlọ́hun nú ó tún wá màláìkà ni ìtumọ̀ rẹ̀ apá kan rẹ̀ màláìkà ni apá kan rẹ̀ màláìkà ni apá kan rẹ̀ ẹ̀mí Ọlọ́run ni. ìsáná bítàmá ni máàna kálímà tó wọ́n ní tó yẹ pé gbogbo tó yẹ ní olónílára wọ́n ní mùsùlùmí tó gbà ní ìyàmúta kàmílà pé ẹ̀fọ́ níyàn ń bẹ lára wọ́n á sọ lọ wọ́n bá ìlànà tí wọ́n sọ lọ wọ́n á ní ẹ máa gbọ́ wọ́n á ní hakikatul insanil kamil ènìyàn tó pé pérépéré òun ni Fátímà wọ́n ní láǹfààní ìmúra àtàn adíyàn wọ́n ní báyìí ṣùgbọ́n bí àkànnà màlàkútì wọ́n ní màláìkà bí súra ti insan pé Ọlọ́run kan dá sí àárín àwọn èèyàn ó kàn ní àwòrán èèyàn ní ṣùgbọ́n màláìkà ní Fátímà. Imagine. wọ́n á lọ pé tíríọ̀ ní fífẹ́ àwòrán wọ́n ní bal kainun ilahiyun Fátímà kainun ilahiyun wọ́n lọ́lọ́run ni. ẹwà àwọn aláburú o wọ́n ti pẹ̀lú táwọn bá fẹ́ sọ bẹ́ẹ̀ fàdàbí kúlí iná máa nàbá ṣàrún mífìlùkún ó ti já wọn wọn lọ́gbọ́n lọ kí ẹ̀sìn kọ́ làwọn pípù yìí ṣe sẹ́ wọ́n mọ̀ fẹ́ da Islam rú ni náà wọ́n gbádùn yín sà. wọ́n ní dábàrú tí yóò zọ́hara aláháyà ti mìíràn. ọkàn wa Ọlọ́run kan dá sáàrin àwọn èèyàn ó gbé àwòrán èèyàn dání ni. máa ti yá di al-mar'a jami' al-khisal al-kamaliyya ó ní gbogbo ìròyìn pé tá a fi ròyìn Ọlọ́run pátápátá ló pé sára arábìnrin. so mo kàn fẹ́ kà fún mo ti kọ jẹ́ tún bí títí ó kọ tíra náà ń pè ní Siraru al-Fatimiyya ẹni tó kọ òní àti Muhammadu Fadil al-Masudi ẹni tó ṣe tàkíkù rẹ̀ òní àti Sayyidu Adil al-Alawi ọlọ́wọ́ tíra náà tó bá fẹ́ mẹ́ta ọ̀nà ń pè ní Mu'assasatu Dasa li Fatimati al-Ma'suma alayhi salam so àwọn tí wọ́n sábà ti sáyẹ́bì yìí jáde so adákọ̀ kí n kásán fún akákan gbọ́n pàdé yìí díẹ̀ ní o mẹ́wàá rú rẹ̀ ń bẹ ẹja tún mú nǹkan mi níwọ̀nba lòun náà sẹ́wọ̀n tó tíra tó tóbi jù tíra náà lọ́dọ̀ àwọn ṣíyà òun náà ní àlìkáfì síbẹ̀ nígbà. bẹ́ẹ̀ni ǹdọ́gbọ́n mi nínú ni tíra tó dàbí sọ ìbùkọ́ lọ́dọ̀ wọn ní gbogbo tó wà bẹ́ẹ̀ látòkèdélẹ̀ ló mọ́ mo fẹ́ tàbí nílẹ̀ wà nǹkan yìí tó wà tí wọn náà lè náwó rí nǹkan kan tó le ń bọ̀ wá àwọn aláìgbádùn tó fún yín kéékèèké rí ni wọn ẹlòmíín ṣe dé ni. ó ní tabalọ́wọ́ alikafi alọ́dúnlé sá. mo náà rẹ́dì fún wọn sẹ́ ogun mọ̀ ló délẹ̀ náà. tó ó ní tabalọ́wọ́ alikafi kọlùmọ́ ìwọ́ tó kárí tó bá ní lọ́wọ́ tó bá fẹ́ kíní rẹ̀ yín sẹ́ndì èso just chat me. àmọ́ kìí ṣe tó bá kò rí bẹ̀ fún àti kọ́ńtò gbogbo ṣíà. Volume 1 alikafi
144 145 mo fẹ́ kà níwọ̀n bá ń bẹ̀ mo kàn fẹ́ fáwọn yẹn nítorí pé ń padà wá ṣàlàyé rẹ̀ táàkù gbogbo àwọn ìlà bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ bí akọ́ ìdùn wọn látò ilé àkójáde àmọ́ káwọn yóò fi burúkú yìí wọn ò sí Islam follow 144 àti usulul káfí ni o usulul káfí ìtumọ̀ rẹ̀ usulul káfí ni pé mọ́tì káfí kìí ṣe òun náà láwọn ṣòro wa ṣáàrù fatul bari ṣáàrù umdatul qari tó ti àfáà wáyé ní tó bá náà ṣe pọ̀ sí láti oríṣiríṣi fún un ṣùgbọ́n àsìkò rẹ̀ gẹ́gẹ́ mọ́tìmù rẹ̀ gẹ́gẹ́ ní ká fún yìí. Page 144 ó ní àdìsí ẹlẹ́ẹ̀karùn-ún ó ní Muhammad abi Abdullah an Muhammad kan wọ́n sọ àwọn rọ́wí àdìsí ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní qala Abu Abdullah salam wọ́n mọ̀ máa náà sọ pé inna Allaha ẹ̀rọ Ọlọ́run khalaqana ọ̀dá wa fa ahsana suwarana ó wá sí ẹ̀dá wa ní dáadáa àwòrán wa ó sì dáadáa ó yà ní ìdá wájà àlà ní ìhun ìfà sáwọn ẹ̀jà náà bí wọ́n wájà àlà náà Ọlọ́run wá sí àwọn ní àìnàwó àwọn lójú Ọlọ́run àwọn ọmọ àdẹ́gbà àwọn lójú Ọlọ́run bí èyí bá dì ní gbogbo àwọn ẹrú rẹ̀ tó dá wọ́n lè sá nàhú àdáàtì wọ́n láwọn láhán Ọlọ́run nítawọn bá sọ Ọlọ́run sọ Ọlọ́run alìmọ̀dù pọ̀ tí tọ́lọ́run fẹ́ náwó báyìí àwọn náà bá ti náà àwọn Ọlọ́run kí ni ìtumọ̀ eléyìí ilhad àkídà òfò tí Felix fẹ́ gbé wá bá wa kò lè wọ́ọ̀kì. So ní wọ́n ń bára wọ́n ní alìmọ̀dù ala ibadihi birrafa wa rahma láwọn làwọn máa wọn ẹ̀jà nábì yìí àwọn làwọn máa ṣàánú àwọn èèyàn àwọn làwọn máa síjú àánú wò yẹn àwọn lójú Ọlọ́run ẹ̀sì yìí ká ní ẹ̀ máa rí ojú rere Ọlọ́run ọ̀dọ̀ àwọn èèyàn wà ní ojú rere Ọlọ́run lábùú alẹ́ ti yàdúrà àdéjì àwọn ojú ọ̀nà Ọlọ́run tó bá fẹ́ gbà wọlé ọ̀dọ̀ àwọn ló gbọ́dọ̀ gbà wọlé ntí àwọn tí a dìsáàdì ọkàn ni tí àwọn tó yà tó lálàáfíà lọ́dọ̀ òun là ń kà yìí. ẹ lọ wò bó bá yẹ kí àgbọ́yé. So ìkànnù nínú ìranù tí ń bẹ náà àwọn tíra tí wọ́n ṣe náà ń kàkiri ó pọ̀ ọ̀rọ̀ àìjẹ́ tó kà kán bẹ́ẹ̀ ní page 143 144 mọ̀kálẹ̀ kan wọ́n tún àdìsẹ́lẹ̀ kẹta ní page 143 wọ́n tán wí. wọ́n bá di àbí Jafar alayhi salam látọ̀dọ̀ Abu Jafar èyí ẹ̀jẹ̀ ànábì ọmọ ẹ̀jẹ̀ ànábì kọ́ọ̀lù ó ní náhánú àtàní tọ́lọ̀ ń sọ pé ìrìn ànábì o a ti fún ọ ní al-Qur'an àtọ́ iná sábù al-mathani wal-Qur'an al-karim ó ní al-mathani tí ọlọ́run ó ní ọmọ ànábì sáni àwa là ń jẹ́ ọmọ sáni alladhi a'ta Allahu nabiyyana Muhammad tọ́lọ̀ ń fa ànábì banánú lọ́ọ̀ àwọn ọlọ́run nàtàkọ́lá ní bẹ́ẹ̀ ní azahari tó bá yẹ pé oríṣiríṣi àwòrán láàrin ìlú náà banánú àìní lọ kí kàkì wá sọ gbogbo rà wọ́n tún sọ so wọ́n wá ní ṣùrù wọn kan wọ́n pe ṣáàrù àfà kan ní ṣáàrù Maula Muhammadu Sọ́lù Al-Madrasatu tẹ́bálọ́ títí ẹ̀ ṣáàrù nígbà tó ń fẹ́ ṣe ṣáàrù ọ̀rọ̀ fọlùmọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ volume 4 221 wọ́n gbọ́ ṣáàrù náà ó rà nù. So wọ́n wá gbé ọ̀rọ̀ kan wá ẹgbẹ́ tó yẹ kí n kà ó ti gbàgbé ẹ̀mí káfí ẹ̀jẹ̀ nǹkan méjì so page ẹ̀jẹ̀ nǹkan kà ní jásílù káfí walillahi al-asmaul husna fad'uhu biha. So kápá sí káfí ká tó wá sáró káfí fi dá page 143 tí mo kà lẹ́ẹ̀kan
ẹja lọ hadith 4 ambe so ó ní walillahi asma ó ní nígbà gba àwọn wí wọn ti kà wọ́n wá ní ana abi abdullah alayhi salam ko lillahi azza wa jalla nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa aya Ọlọ́run tó ní walillahi asmaul husna Ọlọ́run ló ní àwọn kọtọ rẹ̀ wájú fàjú bíà ó ní ẹ máa fi bẹ lọ́hùn ẹ á máa gbọ́n tí wọ́n wí ní page ní usulu tàbí gẹ́gẹ́ ní o sì dé ṣá ní èyí náà àwọn àyímọ̀ tí wọ́n fẹ́ fún àyímọ̀ ọ̀rọ̀ ó ní àyímọ̀ wọn bá mú ní náànù wà olóhùn búra àwọn òun alhassani alhusseini aliyu bunu husseini muhammadu bunu aliyu àwọn méjèèjì láwọn bí wọ́n ṣe gbogbo ọ̀hún ó ní wà ní náànù ó láwọn ni ọlọ́run rí fáàsì pé lillahi al-asmaul husna bí al-asmaul husna tó lọ́kùnrin àwọn ọmọ ànábì lọ́lọ́run dákọ̀ kí wọ́n á ní nǹkan náà wọ́n ní fàdí hùbìyà pé òun pẹ̀lú àwọn ọkọ̀ wọ̀nyí lára àwọn ọmọ ànábì lọ́lọ́run ní kẹ́ ẹ máa pè. àgbọ́mọ̀ o. ẹ ń gbọ́ mi ń gbọ́ yín. à ń gbọ́ báyìí yà. mo ní nígbà tó fẹ́ ṣàlàyé falillahi al-asmaul husna ní ibi òṣùlù ìka mo ní ìgbà tó wá ní wọ́n wá sọ pé fàdí ìyá tó kàn ń pé nánú wàllá ó ní òun búra pé àwọn nábì láti ṣe àṣẹ́ni hasani muhammadu bunu ali muhammadu bunu ali bunu muhammadu so gbogbo wọn bí wọ́n ṣe kọ́ lọ ó ní ẹni wọ́n wá ń sọ ọmọ mànábì Abuja afárí wá ń sọ pé wàlọ́ọ̀hì olóhùn búra pẹ̀lú ọ̀hún àwọn ní àsìmọ́bù ìsìná tọ́lọ̀ ní kẹ́ ẹ̀ pè ní ṣí àfihàn ẹ̀ lọ pé Hùsẹ́nì àti Sayyidina Ali nù wọ́n pe ọlọ́run ọ̀sìn ọlọ́run Sayyidina Ali àti Hùsẹ́nì ni wọ́n ń ṣe àtàwọn yòókù wọn. àníkèfé ní. ẹni tí wọ́n ní sára wọn ládàá tó wọ́n ń sára wọn ládàá yẹn àwọn ẹni ìyà. àyàtọ̀ èyí tó ń sọ̀rọ̀ ládàá náà insha Allah. ẹgbẹ́ o ní náà àsìmọ́ aláàtì ó láwọn ó kọ́ ọlọ́run wí àwọn ọkọ̀ tó yẹ pé láàyè kìbálù lọ́rùn mí nàlẹ̀ ìbáàdì amalan illa bi ma'rifatina pé ẹni tí ó bá máa wọn wọ́n máa pe àwọn ọlọ́run ò nígbà gbogbo lọ́sìn tó bá ti ọlọ́run ò nígbà lọ́wọ́ rẹ̀. ìdàṣẹ́ àmì ẹ̀jẹ̀ tó fi kẹ̀kẹ́ kún níbí wáyé tàbá ń pẹ́ tíra kan ní ziyaratu al-jami'a al-kabira Abdul Halim al-Izz òun ṣe òun náà fẹ́ tàbí kí ẹ tàbá owó page 13 ó ní àsọ́ọ̀dì ó lé ọmọ láìtàn pé sọ́ọ̀dì kìyẹn ọmọ wọn àlí ó sọ pé ìyàkú lọ sọ pé lànà máa lọ ní kàlàtùn ó ní àwa pẹ̀lú ọlọ́run gbogbo àwọn ọmọ àbí ìlú ọlọ́run aláwọ̀ oríṣiríṣi ìṣètì condition oríṣiríṣi làjọ máa ń ṣe pẹ̀lú ara wa ẹ máa gbọ́ ó ní náànù ìhà nígbà tá a bá fẹ́ gbé àwọn hálù yìí wọ̀ tá a bá fẹ́ wà nínú àwọn conditions táwọn wí ó ní húwà àwọn náà ni ó di àwọn wàhúwà ó ní fíhà wàhúwà nánù húwà nánù ọlọ́run làwọn wà nánù húwà àwọn tó di ọlọ́run èdèrè dẹ́tẹ̀ ní ìtẹ́ mọ́mú rẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ àwọn ṣíà yìí. ẹni ṣọ́. ó ní yàkúrú lànà máa lọ ìkàlà láwọn nítorí ṣíṣe táwọn ọmọ tẹ̀lé ọlọ́run nígbà táwọn bá gbé àwọn ṣe sí ìwọ nánù fi yá húwà wàhúwà nánù nígbà náà àwọn ó di ọlọ́run ó di àwọn náà ilá àyàfẹ́ húwà nígbà míì táwọn bá tó fẹ́ gbé ìtẹ́sí mi wọ̀ ọlọ́run ọjọ́ dàdú lọ́tọ̀ wà nánù dàdú lọ́tọ̀ ọlọ́run mọ̀ sí ṣe wà nánù mọ̀ sí ṣe tiwa lọ. ó pẹ̀lú ọbẹ̀ o ẹja kò ń jẹlẹ́yìn náà ẹjẹ ìlà wọn ń pè tí àkànní mọ̀ sọ́bíhùl anwar fi hal ìlàtì akhbar ta'lif ẹni tó ṣe òun ni alhujjatul marhum as-sayyid abdullah ishibri aljuzu al-awwal aláwọ̀ ẹja gbọ́n tí wọ́n wí níbi hadith 222 òun ni page 7 àbọ̀ ìmẹ̀
ẹ máa wò ó ní má rọ̀ wá iná hu kí àdídá anhum alayhimus salam ẹgbà wáyé ọ fẹsẹ̀ nílẹ̀ débi pé ẹgbà wá náà mọ́ta wá torí wọ́n gbà wá ojú ọ̀nà oríṣiríṣi náà fi àwọn tó pọ̀ ló ń gbà wá fáwọn kí ni nǹkan náà ó ní annahum pé àwọn ọmọ ànábì àwọn àyè kúnà ká wà má yà kúnù wà má hùwà ká subhanallah kú fọ́nà ọ̀sán gbọ́rọ̀ yìí wọ́n náà ń sọ pé annahum wọ́n ní má rọ̀ wá iná ẹjẹ́ tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó ní alhadisu 222 ó ní má rọ̀ wá iná hù biturukin adida anihum alayhimus salam tí wọ́n gbà látọ̀dọ̀ àwọn àyè mẹ́rẹ̀ ní biturukin mutaaddida pẹ̀lú oríṣiríṣi ojú ọ̀nà wọ́n yẹn àwọn kọ̀ọ̀kan gbà wọ́n tún gbà wá ní jama jí túmọ̀ pé makutu ń bí sí àti kò sí èméjì àdìsọ̀tẹ̀yìn làdìsí lọ́dọ̀ wọn tí wọ́n ti mẹ́mẹ́ àǹtàhùn gbogbo àwọn àyè méjìlá yìí yálà múnà ní màmá kánà gbogbo tó ti ṣẹlẹ̀ kọ́lọ́hún tó dáyé wà má yà kú àmọ́ àtàwọn tí wọ́n ṣẹlẹ̀ táyé òfin parẹ́ wà má hùwà káyìnà àtàwọn tó ṣẹlẹ̀ ẹ̀rọ kílókù tí wọ́n sẹ́kù tọ́lọ̀. Wallahi kò sí wá. wọ́n ní wàyí àdúgbò náà máa ń sàmáwá tí wà máa fi àrùdín gbogbo tó wà ní pátá àwọn àyè máa yí máa ń parẹ́ wà máa fi àrùdín gbogbo tí ń bẹ nínú lẹ́lẹ̀ méjèèjì pátápátá ni wọ́n ní máa ń parẹ́. wọ́n ní àwọn aṣọ pé àwọn abí wọn léèrè pé wà kí bàbá òun àti wáyé pé máa ń gbọ́ àwọn kan báyìí kí bàbá wa ni àtàwíkú bẹ́ẹ̀ nàdálíkà bó láṣẹ wá so papọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ pẹ̀lú pípé kálẹ̀mọ̀ ẹ máa ti ń bẹnu sọ́mọ̀ ẹ máa ti ń bẹnu lẹ́lẹ̀ ẹ máa tó rú gbé dání ẹ máa tó sàn gbé dání ẹ máa ti ń fún atẹ́gùn ẹ máa ti ń nà nùrùn àti ti ń sẹ̀nu èrè àti ti ń fún atẹ́gùn gbogbo ẹlẹ́mọ̀ bó láṣẹ wá so papọ̀ ẹ rí létí papọ̀ mọ́ qawlu ta'ala gbólóhùn ọlọ́run tọ́lọ́wọ́n bá sọ náà Al-Qur'an pé kúl ìdí ànábì sọ fún wọn pé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa pé ìdí ànábì sọ fún wọn pé ẹ̀kọ́ ọmọ tí ń bẹnu sọ́mọ̀ méjèèjì àti ilẹ̀lẹ̀ méjèèjì àfọlọ́run nìkan وقوله تعالى لا تعلم rí ànábì ọlọ́run tó bá gan pé láta àlámù rí ànábì ọmọ àwọn tá à ń wí o láwọn mùnáfíkí o náà àlámù àwọn ọlọ́run lámọ̀. لو كنت أعلم الغيب gbogbo tó ànábì lóhun ọmọ mẹ́rẹ̀ wá ìmọ̀ gbọ́ o gbàtí tí àwọn àyímọ̀ lè dágbọ́n tí àyímọ̀ àbújá fárí wọn. wọ́n ní wàtàfíkù bẹ́ẹ̀ náà wọ́n ti jò hìn ó láti ṣe connect gbogbo ẹ̀ papọ̀ tí ó sì tapora bí oríṣiríṣi ojú ọ̀nà wọ́n fi ṣàlàyé fún ẹ̀ máa gbọ́ lóní alákọ̀ọ́ Allah ta'ala bí ọlọ́ọ̀kẹ́ ọlá huwa al-alimu bil ghaib òun ló ní mímọ̀ nípa ìkọ̀kọ̀ walakinnahu ṣùgbọ́n ọlọ́run wọ́n man yasha'u min ghaibihi a máa fi hàn ẹni tó bá wù nínú tó bá wù àwọn èèyàn Olí tọ̀lé àkún alàlẹ́gbẹ́ walakinna Allah yastabi'u min rusulihi man yasha'u mẹ́rin wa ó ní àfáàní ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ulumul anbiya àwọn ìmọ̀ àwọn ànábì ọlọ́run wal imma àti àwọn gbogbo ànábì ọlọ́run ìmọ̀ tí wọ́n mọ̀ wal imma àtàwọn ìmáàmù méjèèjì báyìí alayhimus salam ó ní yajuzu fiha albada ó ló kọ́ jẹ́ pé kọ́ wọn ní kankan wá sí wọn báyìí ni ó ti nímọ̀ kò sí pọ́lọ́ ní kọ́ wọn ní kankan. Tẹ̀gìr ó ló sì lè yí padà ó yẹ pé tí wọ́n bá ti mọ̀ nígbà tí wọ́n ti kọ́kọ́ mọ̀ wọn ni wọ́n tún lè mọ̀ àwọn nǹkan sí wọ́n tún lè mọ̀ àwọn nǹkan sí. bìnnú alájà wá sí òkú ìlìbàdà fi ìsìbàrà tì wọ́n ní nítorí tó jẹ́ káwọn sọ lóye ni pé àáfàá ní sàlàyé rẹ̀ o kìí ṣe pé àwọn àyíkọ̀ ní sàlàyé rẹ̀ o àwọn àyíkọ̀ ti sọ̀pọ̀ tí wọ́n gbàbádáyà pé gbogbo ohun tí ń bẹ àwọn mọ̀ àwọn àyíkọ̀ wọn náà fẹ́ máa yí padà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tún kọlu ọgbọ́ ọlọ́run náà ni. èyí ti àwọn èèyàn ọlọ́mọ àwọn àmẹ́tì kan parọ́ mọ́ ìrọ́nà èsù làwọn burúkú ogun kí wọ́n kílẹ̀tì díẹ̀ díyìn pẹ̀lú ọwọ́ ara wọn kìí ṣe pé àwọn àyè bá àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlèmọ́ ti ń parọ́ mọ́ àwọn sọ̀hábà nábì mo ti nígbà ta ní kó jáde kọ́ sàlàyé nípa àwọn Abubakar mo ti ti ń lọ kó àwọn àdìsí rọ wa àwọn àdìsí rọ àwọn àti òsùnmọ́ ẹgbẹ́ àmọ́ bẹ̀rù ọlọ́run gbọ́n bàbá wa láyà nífẹ̀ẹ́ yín ẹgbẹ́ ọ̀rọ̀ tí náà kí fún sọ ni alẹ́ nìkan tá à ń bájà
àyàn lè kí ó kan ní pọ̀ sí kullu ma nuridu ad-din. wọ́n bẹ̀ sì jẹ́ exactly ẹ mọ̀ kọ́rọ̀ lé kí oyin ní ìsinmi ẹ̀wà láti yín nìyẹn ẹ̀yìn ẹ̀bá àkọ́kọ́ kò kan wá àmì ẹ̀mọ́ balẹ̀ jẹ́ à ń gbọ́ yín bàbá. So bina ala jawazi wuqu' al-bada'i fi ikhbaratihi wọ́n ní ìlú ta'ala laysa fihi taghyirun aslan wọ́n ní torí pé ìmọ̀ Ọlọ́run ni máa wẹ́ni wọ̀nyí nígbà tó ti yẹ pé mọ̀ Ọlọ́run laysa fihi taghyirun kò sí ìyípadà fún kò sí ìyípadà àwọn àyímọ̀ náà nípa tí láwọn mọ̀ wọ́n mọ̀ náà ni. ẹlẹ́ẹ̀kẹta bí títí lónìí wọ́n àtàlítú ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà táwọn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ tí ò yé àwọn tí wọ́n ń béèrè yìí táwọn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ àwọn ọmọ mànábì ọ̀rọ̀ táwọn tí wọ́n kírètì fún ara wọn yìí ẹlẹ́ẹ̀kẹta tó wọ́n fi ṣàlàyé rẹ̀ fún wọn ni pé mànábì wọ́n ní tí méjì ni wọ́n ní hálà tó ń bàṣàrí ìyà wọ́n ní hálù kan tó yẹ pé tẹ bá wọ́n mọ̀ hùwà bí abara bí ènìyàn tí ó wá ṣàbára ní bàṣàrí gbogbo ìsàmù sí abara ìṣesí ènìyàn ni wọ́n mọ̀ kíjẹ ní wọ́n lé ayé lẹ́yìn ọba àwọn dáa tó gbọ́ ìyá náà bí sọ fún wa pé láàkúlù làkún ìdí kàzá inú ní sọ fún yín pé pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ń bẹ lọ́dọ̀ mi wà láàlá ìsìní sọ fún wa pé ìsìn mọ́ kọ̀kọ̀ so wọ́n ní wọlé yìí ni ọmọ ànábì ọmọ táwọn náà kírètì so alùbáwọn tí wọ́n mọ̀ sọ fáwọn yẹn ìmánì ìbí wọ́n làkúrò ìyá barzakhiya awwaliyya wọ́n á tún ní hálà mi ìṣesí méjì ni wọ́n á tún fún sí ènìyàn wọ́n tún wá ṣèṣì sí àwọn màláíkà sí ẹ̀mí mímọ́ tajiri wọ́n gbọ́ la ilaha illallah kó fún àwa sí tajiri wọ́n dẹ̀ ṣe fáwọn pẹ̀lú kínní. ẹ dákun ẹ gbọ́ bí iye ẹ̀nà kí wọ́n ní tajiri alayhim fiya sifatu rububiyyah la ilaha illallah. So ó ní wọ́n ti pé wọ́n bá gbèsè sí ìwọ̀ ó lẹ́tọ̀ọ́ tó má gbèsè sí ìwọ̀ nàìjíríà ló ń tíyá ẹ mọ̀ rí lára ń gbà náà sífàtù rùbíà ntọ́lọ́hun fi ń jọ́lọ́hun gan ìròyìn tá tọ́lọ́hun fi ń jẹ́ adẹ́dà àwọn náà mọ̀ dẹ́dà pẹ̀lú ọ̀rọ̀ wọn ẹni kí ní báyìí kọ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè kí ní báyìí kọ́ mọ̀ bẹ́ẹ̀ mọ́. ìwé ilé ìtàn yìí gan ìlú ń dáhùn fi ń ròyìn àwọn ọmọ àdájọ́ náà yìí àwọn kèfèrí Mákà ń jọ́nà gan wọn ni. wàhálà wọ́n láyé sáà àlùtà ọmọ náà kàlá kọ̀ọ̀lù láti ọ̀là ọ̀dọ̀ láyà kúlú náà. àwọn kì í parọ́ wọ́n sọ èyí tó bá dé òótọ́ ń bẹ̀ wọ́n gbà pọ́ náà ló dá wọn fàánà tún fa. àtẹ̀ka ìtànkà yìí mọ̀sọ́bí àdúrà fi hàlì mushkilati al-akhbar ẹni tó ṣe òní al-hujja al-marhum as-sayyid Abdullahi Shiburi juz awal lọ́wọ́ péjì tọ́lẹ́ wo àtàwọn agbẹnusọ yìí náà àwọn agbèrò sínú síyà ẹlọ pé 398 ẹbà bẹ́ẹ̀ so níwọ̀n bá sókè eléyìí àtúntò nínú àwọn kufuriyat so alẹ́tí gbajúmọ̀wá kútùbà ṣíyà so azhi yani nọ́kítọ̀ àwọn nínú kufuriyat lẹ́tí gbajúmọ̀wá kútùbà ṣíyà so náà àwọn tí àtẹ́ ìfúdọ̀ ṣíyà nù kèfèrí ni wọ́n eléyìí ló kéré jù wallahi ìlànà àṣẹ ń bọ̀ ní àti ìdí nínú àwọn àpò gbogbo tí mo wá wí ẹni kọ́ bọ́ tàbí wá ti bọ́ ń tu fún wọn bá lágbára tó pè lọ́gàá rẹ̀ kọ́ wá di bọ́ǹkì àṣíríà ìsúná àṣàríyà sọ́kúnlánú wahidan kò fà mọ́ tí wọ́n lálẹ́ kúf salatu alayhi pèrè ni wọ́n náà ẹjá sáré béèrè question kan bẹ̀yẹn níbo lẹ́rù bọ́kùnrin fẹ́ lọ forí sọ torígbà tí ọkùnrin kan wá dìfẹ́ndẹ̀ ó ní kò tí ì débi tó ń lọ ní òjá tí ì gbọ́ yìí so àríwò yẹn wo lẹ rí green light wo lẹ nígbà ibi tó ń lọ
tí ó padà ṣe mùsùlùmí láǹfààní o ṣùgbọ́n ká mọ̀ tí sáré jọ́ọ̀jì ẹ̀. ẹ̀dá mo tó sọ wà fún ẹ̀dá kọ̀rẹ̀ ní sọ wáyé kó tó kọ́ ní àdìfẹ́ mọ̀ ẹ̀dá kọ̀tà lẹ́nu tó sọ wà pété dé kìí tí ń lọ ìjà gbé. àlàyé àlèlè wọn ní òtí gbogbo ọlọ́yin àwọn sàábé ni bọ̀kùgbà yorùbá èkó ló gbọ́ la fi rò bóyá ó bó sàábé. àwọn náà mọ̀ fún èdè ibi tí ń lọ wọn bá ti dọ́dọ̀ ànábì nísìn kí ló kún mẹ́tẹ́ bá ti bọ́ Abubakar kí lẹ́yìn tó ọlọ́run kí ló kù fún Islam tó bá ti bọ́ Abubakar. wọ́n ti bú Abubakar fún mọ́rù tí wọ́n bú Usman tí nǹkan kan yẹn ti fa Kùránì ya torí Kùránù nafsuhu alayhim bí sànà àti látọ̀ wà látọ̀ sọ àwọn oríṣiríṣi ẹ̀yìn sọ́ọ́bà Abubakar fi yàn án sọ́ọ́bà pátápátá bẹ́ẹ̀ bá máa ka àkọ́kọ́ ẹni tí ẹ̀yìn wọn ó di orí rẹ̀ Abubakar. Mashallah. Abubakar tó mẹ́nu ẹnu bá Usman ó ti fa Kùránì ya tó ti pe Kùránì nírọ́. kò sẹ́ ní ìyẹn wá sí wọn ò bú Kùránì ẹni tó bú Kùránì ó ti fa Kùránì ó ti sin Kùránì náà ọlọ́run kí ni àwọn mú. tí ẹ bá ní kéèké tí fún débi tí lọ́nà ìjà ti gbọ́ ya jẹ́ pé ní sọ fún wa ní pé kò sí dọ́dà nábì. dọ́dọ̀ òǹṣọ́lọ́ tí wọ́n bá ti dọ́dọ̀ mọ̀ ìdá tó náà Aisha ó ti dọ́dọ̀ òǹṣọ́lọ́ ẹnu tó kàn kù ní pé kó gbà nábì síta náà báyìí kọ́mọ òwe nǹkan níwájú àwọn. ẹ bá kó kiri àwọn ọ̀tọ̀ ọlọ́run ṣíà yìí wọ́n gbé àwọn àyíká jọ ànábì ọlọ́run lọ à ń bọ̀ wá bẹ́ẹ̀. so ohun tí mo rárá gbọ́ òun ni àwọn ọ̀bẹ tó yẹ pé wọ́n bẹ̀rù àti àmọ́ ara wọn ó sì ń bẹ́nu tí àtàjọ kà ní gbogbo ilé wà lájọ kà wọ́n sì máa ń lò wà ní. ní ìdájọ́ mùsùlùmí ìfẹ́ àhábà yóò fi balẹ̀ láà bẹ́ẹ̀ sì wà ń yòbò gídọ́ kó ọmọ kórìíra èèyàn olùtọ́lọ́run ìjọ tó ń bá àbúrò ọ̀dà tọ́lọ́run mọ́ àlùwàláyà tó lè lọ́rùn wọlé rasul wálé nítorí àtàkùn àkọsẹ́nì kankan àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ àtẹ̀sìn ni. akéèyàn ti ń rájò subhanallah nẹ́tọ̀ọ̀kì sẹ́ẹ̀fù dá nìyẹn o mashallah fàlàdà wọn gbádùn àwọn bàyánátì yẹn dáadáa ẹjọ́ ààrẹ àwọn ọmọ Felix o àwọn tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ nìkan la rí o kí ló dé dà kí n lè jáde wá sójú gbogbo ayé kẹwàá fi aburú tẹ̀ ń ṣe kẹwàá fi hàn síta ṣé o ká mi ẹ bá a tún kíní request yẹn send ìmọ̀ tó drop wọn bóyá network yẹn ẹ̀yin ẹ wo àwọn ọ̀bàjẹ́ àwọn tíra abú ṣe kọ́kọ́ tẹ́ bá fẹ́ mọ́ lo tíra yẹn mọ́ lò ń lé kí oyin náà ó ṣe di wàhálà ní aláburú gbogbo yìí àṣẹjọ bẹ̀rẹ̀ ní ẹ̀kálájà yín ẹ̀rọ májà yín so ẹjọ́ máa ṣe tó bá wù kò gbọ́dọ̀ ṣe síbi ẹ̀sìn wàláyà nígbà kí lẹ́sẹ̀ mùdírù gàdá ló ló ṣẹ̀wọ̀n kò ṣẹ̀wọ̀n náà àmọ́ ẹni yìí bẹ̀sìn jẹ́ so ká fílẹ̀ kó máa bẹ̀sìn jẹ́ ni ṣé ká fílẹ̀ kó máa bẹ̀sìn jẹ́ àwọn tó ṣínà kan kì í ṣe àbí. Ibrahim Habibu ó ti ẹ̀dá Felix náà ló gbé sí screen ẹ̀ mọ́ ọ̀bọ̀ tó bá tó bẹ́ẹ̀ tó gbọ́ ajá Felix of Nola olódò àdúgbò adẹ̀sìnrú ọ̀tá àwọn sàábé ẹni tó pè Ànábì sallallahu alaihi wasallam tí ń jà lórí ẹ̀ mọ̀sábà sáábì fa alayhi la'natullah wá bá wa sọ kò bú sàábé wá fún wa lẹ́rìí nǹkan kan tó sọ nú ẹ̀sìn ilẹ̀ Yorùbá tó nítumọ̀ rí wá fún wa lẹ́rìí ẹ̀ tẹ́ ẹ̀ bá ti wá lẹ sọ ẹ̀ mọ̀ gbóná ni ẹ̀ dẹ̀ mọ̀ dẹni ẹ̀sìn lọ́dọ̀ gbogbo àwọn èèyàn pẹ̀lú ògo Ọlọ́run kí ló dé jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ wá sọ́ra yín di kíní àwọn sàábì Ànábì ẹni àpọ́nlé ni wọ́n bó o ṣe lè patẹ́ bàbẹ́ ẹ̀ torí ẹjọ́ sọ̀rọ̀ kan bàbá yín gbogbo yín náà bàbá ń bàbá ẹ̀ jẹ́ kí bàbá sinmi ẹ̀ sọ̀rọ̀ wọn láburú náà ẹ̀ lè fún wọn wéwèé kúwèé àmọ́ àwọn sàábì yẹn lè lọ pé ẹ̀ ń liberate àwọn èèyàn lórúkọ òdo òfò tẹ́ ń gbé kiri
ìbínú Ọlọ́run máa bá yín bá Ànábì ṣe sọ yín náà ni Ọlọ́run máa bá yín àfi tẹ́ bá tún bá lókù èyí tẹ́ wá tẹsẹ̀ tá a bá yín tẹsẹ̀ bọ̀ ẹ tẹ̀lé ẹ tẹ̀ lájò ẹ ní nítumọ̀ mọ́ tó bá rẹ fi síbì kan kó máa dájú ẹ ṣe náà ẹ pògì fún ẹrù mọ́lá fún àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wulẹ̀ nítumọ̀ náà tẹ́lẹ̀ ní jákujàku yìí ṣẹ̀rí wèrè wọ́n ti mùdírù dùn ẹ̀ tó bá ti bí ẹrẹ sẹ́ lọ pé mùdírù wà ó rí ìwọ́n tó kàn ń gbòyì tó bá bí ẹrẹ ó tó mo tún sọ fún ẹ lọ pé mùdírù wà kó wá máa bá jáná sí ẹ dẹni ẹ̀sìn sínsìn níta bí náà ni pé Abubakar kan ló wà nù kòtò kílẹ̀ rí ẹ torí pé Ọlọ́run ò dárúkọ ẹ ó yá máa fún láyà bí 3 mẹ́rin kó tu ẹ̀yìn ẹlẹ́sìn ẹ̀ mọ̀ ju yẹn náà lọ ṣèbémi rè ń bí kíní bọ́tìn tó dẹ̀dẹ̀ tẹ̀ láti wá sókè àbí mùdírù olódo mi ní wo tíra fọdún 10 yín sì mọ ọkọ mùdírù yín a ní wo tíra fáyì mọ iye ọdún ìbínú Ọlọ́run mọ bá gbogbo àwọn tẹ́ bá jọ ń bú sàbẹ yín ló burúkú yín tẹ́ mọ̀ náà nìyẹn tó bá ti bí ẹrẹ mọ̀ bọ́n bí ẹ̀yin ra dáradá yìí tó bá ti tó bẹ́ẹ̀ request wà ń bẹ̀ yẹn ó ti fọ́tò ẹ̀ náà ló tẹ̀ tó fi ṣe dp olódo ìgbé òlegun ti tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ má bọ̀ wá fèsì wa náà ṣe ká ẹ ṣe pé ìbàdàn pa níta fún àyín náà mọ nìyẹn kó lanu òṣì lágbárí ìyà kó mọ sọ̀sà bí Ànábì èyí mọ̀ 0 náà òdo sọ́rí fún ìyẹn aládàánù burúkú yìí ẹ má wọrí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ojoojúmọ́ láwọn jáde sí nísìn tí ó ti ṣẹlẹ̀ níta ẹ̀mọ́ ṣe náà nìyẹn ṣe rí kọ́mẹ́ntì ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe jákujàku yẹn àwọn tí ó mọ̀ fún yín jẹ náà wà ń bẹ̀ lágbólé ẹ pè fún debate níta fún àyín tún ṣe inú ẹ̀sìn rẹ̀ mójú challenge ẹ̀ síta gbogbo ẹ̀yin tẹ́ padà gbọ́ tó bá ti jọmọ Felix nǹkan ẹyọ kan tó dá sílẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ ló fi dá sí tí ì ṣe ìfẹ́nu tí ìṣàgídí àti ṣáárì ni tó yẹ pé ó fi ìmọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ ó yan àkànyanjú ní tó jà fún àgbàlé lórí ẹjẹ́ àmọ́ èyí tó tọwọ́ bọ̀ tó ń ṣẹ̀sìn kiri ẹjẹ́ àmọ́ tó bá right ọkàn yóò dẹ̀ ní balẹ̀ lónà fáwọn yẹn sọ́kùnrin pé man sábà sáàbì ẹni ó bá bú sàábẹ̀ ní ìgbéjìnà sí kí Ọlọ́run kó bá ìbínú Ọlọ́run kó bá so ìdáwà mọ̀ kó jọ bí èpè ẹja wọn bẹ̀ ẹjọ́ orí yín ó pé ẹ̀yin ọmọ Felix ẹjọ́ orí yín ó pé ẹ̀yin ọmọ gbọ̀nlágbà kẹsì lọ́ọ́ ṣe làákàyè o ẹ̀yin tẹ̀ ń sọ̀sọ́ sáwọn sọ̀hábà wa àti ìfìyìnlẹ̀ náà nẹ́tọ̀ọ̀kì yóò stable ṣé wa Kamil wọ́n ti ń bá wa wo agbọ́n nìyẹn àwa náà ó mọ bá yín wo ṣẹjẹpá gidi yẹn lẹ fẹ́ lò ó wà nílẹ̀ á bá yín gbárọ̀ fún yẹn tẹ́ ẹ bá wá tó bẹ́ẹ̀ gbé mọ̀ wá ṣèbẹ́yìn làfà gbogbo ayé àwọn alánímọ̀jò àfà gbogbo ayé ni ó kíní kan ó la ẹgbẹ́ tí wọ́n lẹ̀ Yorùbá ẹ̀sán tó ṣe ẹ̀yin tẹ́ gbádùn ìjọ sọ̀rọ̀ ogun bàbá ẹ̀ ni ọmọ àlè ọmọ Felix Ola mọ̀ bọ̀ lókè ọmọ Felix Ola Ọlọ́run Ànábì ló fún bàbá yín lépè bẹ́ẹ̀ Felix ẹni àdánù yẹn Ànábì ló fún lé Ànábì ní ìbínú Ọlọ́run kó máa bá Ànábì ní Ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí ń fi Abubakar tayín ìbínú Ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí ń fi àbúrò rẹ̀ tayín ìbínú Ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí ń pe àwọn sàbí Ànábì dẹ̀dẹ̀ wù rẹ̀ sọtí ẹ yà bínú kú ni Ànábì kù lépè ìpín òdẹ̀lẹ̀ wọn lórí àfi tó bá túbá ló kù sóyé so bẹ́ẹ̀ ṣe máa ṣe náà nìyẹn ẹ̀yin láàmọ́ sóyé àwọn ọmọ wa ẹ mọ dẹni yẹpẹrẹ láwùjọ Islam ẹ gbogbo ẹ alhamdulilayi Imam Fati sọ̀rọ̀ àwọn àdàbíyà ti sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ pọ́n irú òfò yẹn ẹ ti wá ṣe ẹ̀sìn tẹnu àfáàyín àwọn doctors yìí dákẹ́ síbẹ̀ ẹ fẹ́ kọ́ drag yìí kọ́ drag ẹ̀ it's normal lọ́gbà tó bá ti wà lórí irọ́ wallahi Ọlọ́run ọba àríkẹ́ ọlọ́kọ̀ ẹ̀yọ kẹ parọ́ mọ́ yàn kẹ lérí oògùn kẹ lérí gbogbo ẹ̀ mùdírù yín yóò wù ẹ̀ pé ní àwọn ẹ tí òun wá ti fún mùdírù wọn lẹ́yìn tó bá ti bú sàábẹ̀ ìbínú Ọlọ́run kó máa bá ẹni òfò lẹ́ni yẹn ẹ̀yin wá ń tara ṣọ́dárúkọ ẹ̀ síbẹ̀ ẹ kò bú sàábẹ̀ fún wa lẹ́rìí tí ò fi bú ẹ̀yin ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ tó níyàwó ní sùn lọ́rọ̀ yín òun náà ní ṣe kí ni o kò ní fojú korun rmqk ẹ̀yin náà ni àbà ṣọ́bi ṣe yín ni ẹ jáde wá o àìwé ò sí àìgbọ́bùṣe tẹ wù sọ́mọ ẹ̀ lélẹ̀ kí ẹ ní confidence náà ẹ̀yin ọmọ Felix ó yẹ kẹ́ lè ní confidence Felix ẹ ní confidence Assalamu alaikum. Assalamu alaikum.
kí ló táwọn ọmọ Felix ò ní confidence àti wá kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé kàn já mi nìkan lọ́mọ ni náà àwọn pẹ̀lú àgbọ̀ yín sà. Assalamu alaikum lọ. wọ́n ṣe àwọn tó ra káàtó. Ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta o. náà ṣe wà dáadáa o. Alhamdulillah. ǹjẹ́ tí Felix ń ṣe yìí tó ń ṣe nínú ẹ̀sìn ṣó dáa bẹ́ẹ̀. Kí Allah kó jẹ́ òkun kó sànú ẹnì kankan wa kó túbọ̀ fi ẹsẹ̀ wa ní lórí sínú àná sallallahu alaihi wasallam. Ẹ rí i pé eléyìí kò sí wálé mọ̀ kò sí wálé mọ̀ kò dẹ̀ bá wa ní àbábọ̀. So alákòóra rẹ̀ pé àwọn àgbààgbà náà ti ń dìde wọ́n ti ń sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ tẹ́lẹ̀ náà lélẹ́yìí tó ti wá ń jáde báyìí. Torí pé tí nǹkan báyìí bá ń lọ tábà mọ rí àwọn àgbààgbà mọ sọ̀rọ̀ sí káwọn náà mọ nítorí ní fẹrẹ díkè kéde àwọn náà wọ́n sì sọ̀rọ̀ nípa pé irú ọ̀rọ̀ báyìí yẹ kó mọ jáde lẹ́nu ọ̀hún. ìjọba ìjọ làwọn burúkú yẹn ti bẹ̀rẹ̀ sí díráàjì wọn tó ti sọ̀rọ̀ tó takò báyìí everybody tó bá jẹ ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé dìdì gbòlúgi everybody tó bá ti sọ̀rọ̀ ẹ di aṣẹ mọ́ lù pẹ̀lú òdo òfò tẹ́ ń gbé kiri yẹn so àwọn èèyàn ti nǹkan tẹ fẹ́ wọ́n fà mọ́ ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe náà nìyẹn. ibi tó bá ti ṣe kò ń ṣe ìmọ̀ ni wọ́n ń lò mọ́ kò ń ṣe ìmọ̀ so torí pé tó bá jẹ́ mọ́ kí n lọ bẹ́ẹ̀ so aláṣọ ọ̀gá kó túbọ̀ fi ẹsẹ̀ gbogbo wa rinlẹ̀ lórí dáadáa a rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ Yorùbá yìí ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so mélòó la fẹ́ kà nínú àwọn òfin jáde rẹ̀. ọmọ tó ń kọ́mẹ́ǹtì ọmọ ilé astrology ni ẹ ṣe sùúrù ọmọ kan tó lóun gbọ́ láwọn nínú àwọn ọmọ àdánù tí wọ́n fi jìbìtì ń lu àwọn èèyàn jìbìtì ní TikTok tó lóun ṣe astrology ànábìtì lóun ní jèrè tó bá tó bẹ̀ mọ́ bọ̀ lókè ànábìtì gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ tẹ̀ ní látúbọ̀tán lórí ẹ̀ ní àwàdà dẹ́pẹ́. Wàláì. Ká gbìyànjú ká mọ̀ ká mọ̀ kàmọ́lẹ̀ sí báwọn èèyàn ṣàlàyé sí báwọn èèyàn so òun ni ó ti lóore fún gbogbo wa òun ló ti lè fún ẹjá mọ̀ táwọn èèyàn jí ní gbogbo tá a bá wà pátápátá tó ń ga gbogbo àwọn mọ̀sájì tá a wà tó ń ga ikú ti láǹfààní àti sọ̀rọ̀ so ẹjá mọ̀ ṣàlàyé wọn fáwọn èèyàn pé àwọn eléyìí o wọn yé ẹ̀sìn Ọlọ́run ọba kọ́ lélẹ̀ ẹ̀sìn tọ́lọ́run fi hàn bí kọ́ lélẹ̀ sallallahu alaihi wasallam so ká mọ̀ ṣàlàyé ká mọ̀ dákẹ́ so ìmọ̀ dákẹ́ tiwa náà yóò tún jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ gbọ́ àgbọ́yé so àwọn tá a kéwú níwọ̀nba so ká ṣàlàyé ìwọ̀nba tí mo lọ́dọ̀ wa pẹ̀lú pé a mọ̀ lọ nílànà pé súnmọ́ ní sọ̀sọ̀ náà àfi ṣèkínì la fi ń ṣàlàyé fáwọn èèyàn so eléyìí kò jẹ́ wálé wàláì jákùmọ̀lù sọ̀rọ̀ kan wàláì omi sì fẹ́ mọ́ ìdàrújú mi pé kí ló tún báwo ló ti mọ́ ìyá olùdókòwò báyìí ó ní àdìsí ẹ náà dọ̀ ìfù àwọn kan náà ń dọ̀ áfà rẹ̀ àwọn kan náà ń sọ ara rẹ̀ èyí tó jẹ́ sọ yìí náà ó yẹ ká tún wòye sóun náà ẹ wo wàhálà. ọ̀gá tó yẹ kó gbọ́n ti gbọ́n nígbà tó ga ti gbọ́n ọ̀gá tó yẹ kó gbọ́n yẹn ti gbọ́n tiẹ̀. kò bá ìfẹ́ nú ẹ̀ mo wá pé àdìsí ẹ lóòótọ́ ó rí pé àdìsí ẹ sọ yìí pé bọ̀kù sọ́nà tó fẹ́ fi gbàdọ̀ áfà àdìsí ẹ ó wá wò pé ṣèbá àwọn kan náà ni wọ́n ń pè ń dọ̀ àwọn kan náà ni ẹja. àgbọn inú wọn. Agbe. Kí kálá kó dákun kó sàánú ẹnì kankan. Jazakumullahu kulla khair ẹ ṣe wọn kó gbìyànjú ẹ wá kàn lọ́wọ́ fi kùn ẹ já yàn dání. kẹ́rì gbogbo bẹ́ẹ̀ náà bá ṣá wà gbogbo àná là níjọ dákẹ́. Inshallah. Alhamdulillah ó jẹ́ kí gbogbo àwọn àfọwọ́ tó máa ń ṣe kútúbà tọ́lẹ̀ máa ń process àwọn online nítorí kí gbogbo everybody fi ṣe kútúbà jímọ̀ nìyẹn. irú àná yẹn báyìí wọ́n yẹ kó pọ̀ bá di everywhere ni kọkùnrin lè mọ̀ pé ní ẹ̀sìn lòun àwa níbi tá a ti ń ka tírà nísìn gbé tírà ẹ̀ jáde èyí tó sọ yẹn inú Umar ò bàjẹ́ lẹ́nu tiẹ̀ inú Abubakar ò bàjẹ́ lẹ́nu tiẹ̀ gbé ní tó ti ká jáde. lẹ́yìn ìgbà tí mo rò parọ́ lẹ́tà sámá àtàná fàrọ̀ ti àkínà fòwá àtàná sàrọ̀ mi ní ànójó mẹ́ńtẹ́ ò máa o àtàná sàrọ̀ mi ní ànójó mẹ́ńtẹ́ ò máa o wàsẹ̀mí tù sọ́ọ̀tàn kọ́bùlà dàlíkà àdáni àbáṣu yẹn ni àwò wàṣọ tó ń mú gbùdọ̀ o àwọn eléyìí ò fi bẹ́ẹ̀ wọ́n dá kankan mọ́. àwọn aládùúgbò ẹ̀dá.
àti ṣẹ́ẹ̀rí ẹ̀yìn èèyàn ara pé àti ta wọ́n láyà tó báyìí ẹ bá ṣe mọ wá wọ́n gbogbo ìgbà gbogbo ọ̀tá bá ti ń jáde náà sẹ́yìn ẹ̀yin ò ní tọ́pìkì mímọ́ mùdírù lẹ́fẹ́ bíi tírẹ́ǹ ṣé mùdírù gan wọ́n dà mọ̀ lẹ́yìn ibi inú street tó wà yẹn ibo náà ti mọ̀ àbúrò bóyá nǹkan gbélé lọ́wọ́ yẹn òun ló ṣiṣẹ́ débẹ̀ wàláì kò ṣiṣẹ́ wàláhì làdí olórí olódo tán fún yẹn sẹ́ kò ṣiṣẹ́ rẹ̀ kò dẹ̀ símọ̀ rẹ̀ ńlẹ̀ wọn ní kí ó gbọ́ ẹ̀yìn àfa sọ́nà lọ́ba tí ń ṣe wá sí ẹ mọ̀ ta wọn láyà ẹ dẹ̀ mọ̀ ju béèrè yẹn sí wọn ẹ ń tẹ́ pé láàfà gbogbo ayé yìí ìmọ̀ owó lẹ́fì wọn ẹ ń tẹ́ pé wọ́n bẹ̀ sí ìmọ̀ owó lẹ́fì wọn ẹ sọ àǹfààní ẹyọ kan ìdájọ́ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tó bá ìmọ̀ lọ tàṣùbà tó ló di mẹ́rin ni àwọn olùgbọ́rù ẹ̀ lẹ́nu ẹ̀rí ànábì ní ẹ tó bá fẹ́ kọ́ ẹ̀pá ni àfọ olórí olóṣọrú ẹ̀rí onídìíkẹ́ ọjọ́ ọdún kalẹ̀ yìí nílẹ̀ Yorùbá ń dààmú gbà kékeré àfọ olórí ire wo ifá ẹ̀ nítumọ̀ ọlọ́ọ̀hì ẹ̀ ní ìtumọ̀ èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí kọ́ ọ sọ fún mi pé ó kó parun lẹ̀ ń rìn ọ̀nà parun lẹ̀ ń rìn èyí tó lóun wà lásìárì tó ń kéwú ó ń kéwú ní azahari gẹ́gẹ́ bí student ní Cairo tí gbogbo ayé mọ̀ wọ́n wá ń defend rubbish ẹ ti ń pọ̀ ọṣẹ lẹ́nu tí ń jà ìgbẹ́jáde látẹnu pẹ̀lú ọ̀rọ̀ òfò tó ń jáde lẹ́nu ẹ̀ ní ìtumọ̀ náà àwọn sàbí ànábì wa bàbá ńlá bàbá ẹ tó bá tẹ̀sẹ̀ ẹnìkan kan wọn ni ẹgbẹ́ bàbá yín sórí gbẹ́ ẹgbẹ́ àwọn sàbí sórí gbẹ́ náà àwọn ń tọ́ àdìs ànábì tó ṣépè fún ẹ ìwọ wa náà ṣépè ta ló lẹ́tọ̀ọ́ ṣépè bí òṣèwọ́ nítorí fi ń ka Abubakar àti Umaru ọ̀tọ́ mẹ́ bá wà láyé ẹ̀ níjọ́ tẹsẹ̀ bọ́ ṣokòtò kan náà abba dẹ́dẹ́ wúrẹ̀ ẹnu ẹ̀ ló wà yẹn ẹ̀sìn eléyìí ó mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ ìjà kínní náà ló ti padà ẹ̀ padà lọ mọ́ bíyà tó dára bíyà tó bá ti sọ̀rọ̀ báyìí ẹ̀yin ò ní fún wọn lésì mímọ̀ mọ́ kásìwà fún bàbá ni àbí so àṣẹ gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń jánu òfò kiri online àṣẹ ẹ̀ ní ìtumọ̀ èyí máa ń fà lójú kan kọ̀ọ̀mọ́ àwọn tó bá rọjú ni ìbẹ̀bẹ̀ debate Abubakar mọ̀dínú sọ pé Abdullahi bin Orekiti ló wà ń bẹ̀ inú tíra àwọn olóríire tí wọ́n kà sọ bí tó ti sọ pé Abdullahi bin Orekiti ló wà ń bẹ̀ tíra tó kọ fún ẹ èyí tí wọ́n kà àti tó ti wà ńlẹ̀ ọ̀ọ́bì yín ṣẹ́gun náà máa ń fi àwọn kíní ṣe ẹ̀sìn ni náà ṣẹ́gun adámọ̀tẹ́ ń kira wọn mọ́ bẹ́ẹ̀ ní gbogbo àwọn tó bí ẹ Muhammadu nítorí kọ síbẹ̀ yẹn gbogbo àwọn tó bí ẹ ló ní gbogbo àwọn tẹ́jọ́ ń ba ẹ̀sìn jẹ́ gbogbo yín lẹ́jọ́ ní tó kọ yẹn ó lè máa bọ̀ lókè wá bá wa ṣòye ṣẹ́gun ibi tọ́rọ̀ wọn kàn nìyẹn kódà kó mọ́ dàfà ẹ máa ta wọn láyà nítorí kàyóyá AI ayé ti dìrọ̀rùn wàá kàn gbé fóònù ẹ jáde ni lọ sí ChatGPT pé ṣé ń tàbá yín sọkọ rẹ̀ tẹ́ síbẹ̀ ní English gbé hàn kókà nínú kó gbé jáde ẹ̀yin parùparù rádaràdà yìí bí kẹ́ ṣe yàgídíjà kẹ́ ṣe tọ́ọ̀gì ẹ̀yin wà ní òbẹ́rìn nìkan lẹ mọ̀rọ̀ sọ. wọ́n wò yín láwọ̀ sùpọ̀ ẹ̀wọ̀n láyín láwọ̀ rẹ̀ ni àbá yín dá sí torí pé ẹ̀ tí ì ṣe tẹ́ ibi táwọn sábẹ́ yìí òun lẹ́bi ṣàṣeyọrí mọ́ ẹni pé kò ní dánwó ẹ̀wò mọ́ ìṣòro táwọn yóò fi kọ́bọ̀ àwọn yóò ti wá rí pé wọn gẹ́gẹ́ aláṣejù kí ló dé èèyàn mẹ́wàá dúró ẹnìkan wá kúrò láàrin àwọn mẹ́wàá ó lẹ́wà àwọn wèrè mẹ́sàn-án náà tí wọ́n pọ̀ ní ògbádùn ta ni ò tí ì bájà ńlẹ̀ Yorùbá yìí kí ni ò tí ì fẹnu ẹ̀sọ́ ńlẹ̀ Yorùbá yìí so ẹ ti mọ̀ yín ìwọ tó dẹ̀ ń kọ́mẹ́ǹtì pé tó ń kiri ẹ lórí kìí tí ì ṣe tiẹ̀ yẹn Facebook ẹ wà updated o lè wá sókè o lè wá sókè send the request wá sọ fún wa pé n tá n ṣe ìkósẹ́rì fún kémi ìmọ̀ náà lẹ́fẹ́ fi ṣe fáàrí yẹn fá sọ fún wa náà ṣọ́ fi ṣẹ́yìn kẹ́ mọ́ gbó kiri ni wọ́n fi ṣẹ́yìn kẹ́ mọ́ dàlúrú kiri ni wọ́n fi ṣẹ́yìn ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀tọ̀ àtù ṣọ́ fi ṣẹ́yìn ni ẹjẹ́ lọ jáwọ́ mẹ́ wọ́n ní ọmọ tó níyàwó ní sòmí o kò ní fojú kan o kádó ń bí fún yín náà lè ní àti ń bọ̀ lọ́la so every day tọ́nà bá ti mú àsìkò wá inú àsìkò tí wọ́n ní àmọ̀ lò fún dáwà aláwọ̀dẹ̀rẹ̀ wa inda Allahi tajtami'u al-khusum ó lè dà ẹ̀ ń wá tíra lọ́wọ́ àbẹ́ ń wá gbogbo abẹ́ tébù yín tẹ́ bá ti rí ìwà fún debate kò ní ìdíkó jẹ́ physical kó jẹ́ online báyìí ní tàfà ayé fi jẹ́ àfà gbogbo ayé tó dẹ̀ fi ráìtì pẹ̀lú tó ń sọ yẹn ṣóyé ẹja Felix ọkàn yóò ní balẹ̀ o tó ti yẹn báyìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh